kí gbogbo wa ikúṣẹ́ àlàyé lórí Quran kì í ṣe fún Lárúbáwá nìkan, iṣẹ́ tí Quran wà fún ó pọ̀. mọ ètò tá à ń ṣe tẹ́ fi wọlé gan ẹ kú béèrè kan tá à ń ṣe àbí kí lẹ fẹ́ bá wa sọ. ó dà mọ́ akọ̀kọ̀ ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ wa. ètò tá à ń ṣe náà ni wípé ní pé Quran pé kò kan Yorùbá, bẹ́ẹ̀ni pé Lárúbáwá nìkan ni Quran kan kò kan wá Yorùbá. bẹ́ẹ̀ni Mo gbọ́ ọ̀nà tó wá gbà kan wá Yorùbá náà ni mí náà fẹ́ fi sọ̀rọ̀. ok Nǹkan tó wà nínú Quran pọ̀, nǹkan tó wà nínú Quran ó pọ̀ gan. Quran ti wà written tó ti wà perfect kí gbogbo nǹkan ó tiẹ̀ tó máa exist, ṣùgbọ́n Ọlọ́run ò reveal, Ọlọ́run ò sọ kalẹ̀ fún wa. So that is the reason why ló fi contain gbogbo tí ń jẹ́ history, ló fi contain gbogbo history láti ayé anabi Adam alayhi salam, láti ìgbà anabi Adam òun ló fi contain gbogbo history yẹn, ló fi jásí pé ìwé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ kalẹ̀ lásìkò anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ta ni wọ́n sọ kalẹ̀ fún aláraba why tó lè carry gbogbo history Adam, gbogbo àwọn prophet, gbogbo life tó ti exist kó tó di àsìkò tá a wà why tá a bá nínú gbogbo tá a bá nínú ìwé yẹn a dẹ̀ rí ìwé míì tó combine gbogbo àwọn history bẹ́ẹ̀. So yẹn láti mọ̀ pé kì í ṣe Lárúbáwá nìkan ló ní ìwé yẹn, ó kà wá Yorùbá náà. kí ni ìwé yẹn wúlò fún. yà àǹfààní ìwé yẹn ni pé òun ló jẹ́ ká mọ̀ gbogbo nǹkan. kí ló jí ká mọ̀ ẹ́ àǹfààní rẹ̀. yà ní àǹfààní rẹ̀ náà ni òun ló jẹ́ ká nímọ̀ ẹnìkan kò ní mọ̀ kankan. sínú ìfowópamọ́ tá a fi ń ṣe mọ́tò ni. àní history Africa bá history Africa sínú tó sọ ti Africa ìfowópamọ́ tá a fi ń kọ́lé ni. kí ni ìwúlò Quran. lámì ṣe mọ́tò. bẹ́ẹ̀ ni. kí ni ìwúlò ẹ̀ kí ló wúlò fún. nínú ìwúlò rẹ̀ ni wípé ní ó jẹ́ ká mọ̀ wípé ní omi Quran jẹ́ ká mọ̀ ibi tómi wà. omi ló kọjá nínú àbí Quran. ẹgbẹ́ sókè kí gbogbo èèyàn parí ẹjọ́. ẹni kí ni ìwúlò Quran yẹn sọ pé omi kí ló kan Quran pẹ̀lú omi. tómi lọ́kọ̀ dáyé ni àbí kúrẹ́. báwo la wá ṣe mọ̀ pé sínú Quran wọn ti omi wà, gbé omi. báwo la ṣe mọ̀ nǹkan tí wọ́n fi ní ṣe. Quran ló jẹ́ ká mọ̀ nǹkan tí àti wọ́n fi ní ìbá ṣe. mú mi lẹ Yorùbá. ìgbà tí wọ́n sì gbé Quran délẹ̀ Yorùbá mú mi. Ìgbà tí ó yá wá mú mi lẹ Yorùbá, omi kò lápá. ìgbà tá a ti wá mú omi gbẹ́yẹ lọ. ẹ máa gbọ́ omi tẹ́ mú nílẹ̀ Yorùbá, Quran ló jẹ́ àmọ́ ìpè ní kì í ṣe gbogbo omi la lè mú. èyà Yorùbá ò lè dá gbogbo omi mọ̀. wọ́n tó gbé kì í ṣe Quran gbogbo omi omi. ẹ̀rọ fọlá máa mú àbí. ẹyin tá à ń sọ fún yín náà ni ìpè ní sómi tá à ń mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn sọ́nà lámúdí sìn. Omi tá à ń mú lẹ̀ Yorùbá níjọ́ omi tá à ń mú lẹ̀ Yorùbá níjọ́ sọ́nà lámúdí sìn. Imam ẹ má bínú afẹ́ kírun bọ̀ ètò ta ni ẹ jẹ́ ká sọ fún yín dábàá lè sọ nípa ẹ̀ torí lè tẹ́ sọ yóò ti ẹ̀ ti jẹ́ kí gbogbo ẹ̀ máa fi yín ẹ̀ má bínú sà. A ní pé nínú Islam tí bàbá bá bímọ tí kò bá so rìgì pẹ̀lú ìyá ẹ̀ ṣé bàbá yẹn lè fẹ́ ọmọ yẹn nínú Islam tí kò bá fẹ́ ìyá ẹ̀ níṣu lọ́kà gẹ́gẹ́ bí súnà ìjẹ́ ṣé bàbá yẹn lè fẹ́ ọmọ yẹn tó ẹ bá wa tàn mọ́lẹ̀ sí. Afẹ́ kírun yẹn ẹ má bínú ń wá onípẹ́lẹ́ ní àkànṣáré. ẹ tún ìbéèrè yẹn béèrè. Tí ọkọ bá fẹ́ ìyàwó tí kò bá so rìgì kò bá ṣe nìkáì kò fẹ́ ó bí ọmọ yẹn ní ìpasẹ̀ ṣìnà ìyẹn àgbèrè ṣé bàbá yẹn lè fẹ́ ọmọ yẹn ọmọ obìnrin yẹn ẹ ṣe. Kò lè fẹ́ ẹ̀. Bí fún wa. Ìdí tí kò fi lè fẹ́ òun ni wípé ní tí bàbá yẹn àti ìyá yẹn àwọn mọ̀ páwọn làwọn ní ọmọ yẹn bọ̀ ọ̀nà tí wọ́n gbà bí ni ṣẹ̀ríà Ìsìláàmù ní ó wrong. Kì í ṣe pé ṣẹ̀ríà dínà ìpè kì í sóun náà ló ní but ó wrong. ṣẹlẹ́rìí pọfẹsọ ìbábà ṣẹlẹ́rìí ẹ̀ imam sọmọlúpá fanla ni ṣẹlẹ́rìí nǹkan tí ẹ sọ. Ẹ̀rí pé kò lè fẹ́. Ẹ pé ọmọ yẹn wọ́n ti gbà pọ́ ọmọ yẹn kò kì í ṣe ọmọ ẹ̀ ẹ̀rí wo wá ni pé bàbá yẹn ò lè fẹ́ ọmọ yẹn ṣẹlẹ́rìí ẹ̀ ẹ ṣe. Rárá wọ́n gbà. ẹni sùúrù ṣé ìròrí orí tiyín lẹ wá sọ yìí. Ẹni kí ni yẹn? Ṣé ìròrí tiyín lẹ sọ ìṣẹ́ pé nínú Islam ẹ̀ gbọ́dọ̀ lo ìròrí tiyín nǹkan tí Kùránì a gbọ́dọ̀ lo ìròrí. tó ẹ ṣe wá sọ pé bàbá yẹn ò lè fẹ́ tí ẹ lẹ́rìí fún. Kò lè fẹ́ ìdí tí ò fi lè fẹ́ ni pé ọmọ rẹ ní bàbá ò lè fẹ́ ọmọ. ẹ gbọ́dọ̀ sọ nǹkan tí Kùránì bá sọ àbí àdìs àbí tẹ̀sí. Kùránì náà sọ pé ní àwọn tí ò lè fẹ́ àwọn tó lọ. no èyí tí Kùránì sọ ó là ó ní tó bá jẹ́ kó fẹ́ ìyá yẹn o ò lè fẹ́ ọmọ tó bá bí o ò lè fẹ́ ìyá yẹn o ò lè fẹ́ ìyá ẹ tó bá fẹ́ wọn bọ̀ tó bá jẹ́ pé nípasẹ̀ ṣìnà òun ni mò ń bá yín sọ nípasẹ̀ ṣìnà ìyẹn àgbèrè so ẹ má lo ìròrí yín ṣe lẹ́rìí abẹ́ lẹ́rìí. Mi ò ní náà ni mo sọ pé mi ò ní ìròrí ní àkọ́kọ́ mbẹ̀ ni wípé ní láì ẹ̀ka Kùránì tí wọ́n gbé sókè yẹn ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ̀ka Kùránì ẹ ṣe sá. Ẹni kékeré ka Kùránì tí wọ́n gbé sókè yìí. bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ rí ẹ kà á so akọ̀fẹ́ béèrè kẹkàn ṣàlàyé nǹkan kan ẹ kà á. Mo ti ka mo ka báyẹn ṣé ẹ fẹ́ kí n ka jákè ni. náà ẹ máa ka àwọn èèyàn máa gbọ́ bá ṣe ń bí nìyẹn.
ẹ kà sí ṣe Arabic ní arábìnrin ẹ̀ máa tún ní Yorùbá. bẹ́ẹ̀ bá ka Arabic àgbọ̀ ẹ̀bọ̀n tẹ́ bá kà ní Arabic ẹ máa tú sí Yorùbá tẹ́ bá kà ní English ẹ máa tú sí Yorùbá so ẹ kà ní ìtọ́ ẹ bá fẹ́ bá Arabic ní ẹ kà Arabic ẹ̀ dẹ̀ tú sí Yorùbá. ok Ọlọ́run ni wàá wọlé di khalaqa minal ma'i basharan wa ja'alahu nasaban wa sihran wa kana rabbuka qadira. ẹ bá wa tú sa. Ọlọ́run ọba àlekè ọ̀làjọ yé wa pé ní òun ló dá omi ó dá èèyàn ó dá ọmọ èdè ènìyàn látara omi ó wá ṣe wá ní family ó ní òun Ọlọ́run ọba àlekè ọlá òun dẹ̀ ní ìkápá. ok ó ṣe wá ní ìbátan náà nínú àyàtẹ kàyé nǹkan tí olówó èkó ń béèrè lọ́wọ́ ilé ẹ̀kan ní pé náà kí ni ìbátan ọmọ tí ọkọ àtìyàwó tó ń fẹ́ra wọn tán bímọ àti ọkọ yẹn tó bá lọ ṣe àgbèrè níta téèyàn kan wá bímọ fún un níta ẹ mọ̀ bí kò ṣègbéyàwó pẹ̀lẹ́ nìyẹn ọmọ tó bí síta yẹn ṣé ó wà nínú ìbátan tí Allah ń sọ ń bí. ṣe rí i problem ta ní lórí ọ̀rọ̀ yìí ìṣòro tó wà lórí ọ̀rọ̀ yìí wípé international lè kéwù lẹ́wà o. ó yé mi àwọn ọmọ àràbù tó fẹ́ wá kọ́ mọ́sìkì fún yín wọ́n ń wò yín o. ó yé mi ṣe rí àárín ẹ̀rí tó sọ fún wa wípé ní bàbá yẹn ò lè fẹ́ ọmọ yẹn pé bàbá yẹn kò lè fẹ́ ọmọ yẹn ṣùgbọ́n tó dájú náà ni pé bàbá yẹn ò lè fẹ́. ṣàlàyé ṣé bàbá yẹn lè fẹ́ ọmọ yẹn torí nǹkan tí Islam gbé wá sílẹ̀ wà láfẹ́ kí ogun ọmọ Yorùbá wọn gbọ́ ni ṣé bàbá yẹn lè fẹ́ ọmọ ìbá yẹn torí pé wọn ò bá ìyá ẹ̀ ṣe nìkáì nínú Islam nínú gbogbo wọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin torí pé wọ́n ṣe nìkan pẹ̀lú bàbá rẹ̀. ṣé bàbá yẹn lè fẹ́ ọmọ yẹn gbogbo ọmọ Yorùbá ń gbọ́ ni òótọ́ dẹ̀ la fẹ́ mi bá ṣé bàbá yẹn lè fẹ́ ọmọ yẹn. bàbá yẹn ò lè fẹ́. ṣé lẹ́rìí fún gẹ́gẹ́ bí Islam ṣe sọ ẹ má sọ sí Yorùbá nínú Islam bí Islam ṣe sọ ṣé bàbá yẹn lè fẹ́ ọmọ yẹn. nínú ṣẹ̀ríà àti Islam ká gbé ṣẹ̀ríà Islam kalẹ̀ àwọn tí a lè fẹ́ ẹ máa gbọ́ àwọn tí a lè fẹ́ nínú ṣẹ̀ríà Islam. a ti mọ wọn yẹn máa gbọ́ ẹni sùn a ti mọ̀ tó bá fẹ́ yàwó ẹ̀ tó bá sórigi ọmọ tó bá bí fún ẹ wò lè fẹ́ ìyá ẹ̀ àmọ́ tó o bá ṣe ṣìnà tó o sórigi pẹ̀lú ìyàwó yẹn o lè fẹ́ ọmọ yẹn àwa fẹ́ gbọ́ látẹnu yín ṣé ó lè fẹ́ àbí kò lè fẹ́. o lè fẹ́. ṣe lẹ́rìí fún abẹ́ lẹ́rìí. o lè fẹ́ rí náà ni wípé nínú àwọn tí a lè fẹ́ nínú sọ́tò nóòrù lọ́wọ́ àwọn tó wọ́n bá ní kí lálẹ́ àlefẹ́ èèyàn lè fẹ́ ọmọ téèyàn bá bí. bàbá ọmọ tẹ bá ti ṣègbéyàwó pẹ̀lú ìyá ẹ lè fẹ́ ìyẹn wà ní Quran 4:23 ló mọ̀ yẹn èyí tí ẹ bá sọ̀rọ̀ pẹ̀lú ìyá ẹ nínú Quran 25:54 tí ẹ bá fẹ́ ìyá ẹ níṣu lọ́kà tó bá bímọ fún yín ẹ lè fẹ́ ọmọ yẹn so ẹ mẹsẹ̀ bá wọn gbé tẹ̀sí yẹn sí kí wọ́n kà fún wa. bẹ́ẹ̀ ni pé tẹ́ ẹ bá ti wọlé tán no tí ẹ bá bímọ síta ní ìṣẹ̀lẹ̀ àṣọ ni pé tẹ́ ẹ bá ti wọlé tán ìyá ọmọ yẹn bá ṣe ṣìnà ó yẹ ẹ̀ka jẹ́ ká ṣe ẹ bá wa tú sa. ẹ rí dáadáa. mi ò rí dáadáa ẹ má bínú. máa ẹ fẹ́ ṣe o tàbí tùbí lọ́dọ̀ wọn náà wọn ní kó tùbí lórí fóònù. ọ̀nà everybody rí náà. tó ti wá bí tí wọ́n tàbí ẹjẹ kì í ṣe báyìí ẹjẹ kì í ká bá mi gbé kuran káwá sí tòsí. Abdullah bí àlìkútú bí jáde. mi ní kuran tó bá tóbi dáadáa kan. Imam ṣe rí kuran. Imam ṣe rí kuran tá a kà lẹ́ẹ̀kan yẹn that's Quran chapter 25 verse 54 tafsiri ẹ̀ la gbé wá fún yín tafsiri ẹ̀ ni tafsiri Al-Kutubi ẹ̀ la gbé wá fún yín. òun náà ni mo wá lókè ní dáadáa. tafsiri Al-Kutubi ni kẹ́ ẹ sọ fún ọmọ yẹn kó gbé wá tafsiri Al-Kutubi òun ni kẹ́ ẹ ní kó gbé wá so òun ló wà ní tata gbé síta fún yín yìí pé kẹ́ ẹ bá wa kà kẹ́ ẹ dẹ̀ bá wa tú. ẹ̀yin mo ti fẹ́ zoom rẹ ni mi ò zoom mo fẹ́ zoom rẹ ni. kò ṣe zoom mi. that is nítorí mi rí ni ẹ má bínú. èmi ò mọ ẹ ọ́n ní fẹ́ screenshot yẹ kẹ́ wá zoom ẹ̀ àtúní gbọ́ wọn báyẹn mọ̀ kó tẹ́ bá ní fóònù méjì kẹfì fóònù kan míì kẹfì yà kẹ wá zoom ẹ̀ láti bẹ̀ àbí ṣé káàkà fún yín kẹ máa tú tó bá ṣe ń kà ìyẹn tó ń kọ́. mo ti ń kà díẹ̀ ẹ kà síta ká lè gbọ́ ká lè mọ̀ ẹ̀tọ́ àwọn náà gbọ́ lárúbáwá ká lè mọ̀ bẹ́ẹ̀ ń kà. fẹ́ lò ní èmi kò jẹ́ kọ́ ká kó pọ̀. ibi tó fẹ́ lò àárín yẹn náà ni ó wà àárín yẹn ló wà ibi tó fẹ́ lò. ibi nasaba wà sẹ́yìn. ẹ ti débẹ̀ ibi nasaba ibi ìbátan yẹn ibẹ̀ ni a need. ẹ bá mi ka ìtọ́ rẹ.
ṣé ká bá yín kà jáde ni. ọ̀yá ẹ̀ka Mr. Malik. mi ò rí dáadáa wọn lè sọ náà. ok ṣe mọ bí nasaba yẹn lè ti máa bá wa gbé. نسبا وصيرا والسبب المسألة الأولى أني قوله تعالى أوكي نسبا وصهرا وكان أني فيه مسألتان أني شو ميتي لغاني به سوري مو فهمت فيه مسألتان ويا مرحبا àbádẹ́ nìkan kà àbá ní kẹ́kà kẹ́tù kó lè yá àbí báwo no ẹ jẹ́ ká máa tún kó máa yá báyìí náà فيه مسألتان àbá wọn ní kẹ́tù imam ṣe wà ń bẹ̀ sà. mo wà pẹ̀lú yín ní فيه مسألتان obi tí mo rí lọ́ba yẹn ni wà قوله تعالى نسبا و. ṣé ẹ fọ́lọ́ èmi mọ̀ ní èmi fi ń bá yín kà bàbá kó lè yá فيه مسألتان àfa ò gbọ́ mi ṣé nẹ́tọ́ọ̀kì mi ò dání. Mr. Malik à ń gbọ́ yín nẹ́tíwọ̀kì wà òkè imam ni a fẹ́ mọ̀ imam ṣe wà ń bẹ̀. imam ṣe ń gbọ́ mi. ìmọ̀ mo gbọ́ nǹkan tí wọ́n mo fẹ́ sọ. ya fọ́tò rẹ̀ tí wọ́n máa ka ló dára lọ́jí kan kà lù fún wọn. ẹ jọ̀ọ́ àwa tá a wà ń bí 706 ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap aggressively ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap. wèrè ló ń ṣe Islam yẹn mo ti gbé sókè díẹ̀. اوكي فيه مسألتان اوكي مسألتان الأولى قوله تعالى وهو الذي خلق من الماء بشرا فجعله حي أي خلق من نطفة إنسانا فجعله أي جعل الإنسان نسبا وصيرا وقيل من الماء إشارة إلى أصل خلقه nínú sọ́tù sọ́dá yà 58 òun ṣàlàyé pé ìtọ́lọ́run sọ níbẹ̀ yẹn sáà tí ń gbọ́ mi. ẹ máa kàlẹ́ àlàyé lẹ́fẹ́ ṣe ẹ̀tù nǹkan tẹ́ ẹ kà sá. ni mo sọ ẹ máa gbọ́ ṣe rí tafsirul Qur'an àbí hadith. àlàyé lẹ́fẹ́ ṣe bàbá ẹ kàkẹ́ tu ni ẹ̀wì ààrẹ dìtò ẹ má ṣàlàyé. tẹ bá ti kà á tún kẹ wá ṣàlàyé sa ẹ ṣe. ọ náà ni mo ti kà wá fi anna kulli hayy mahalukin min al-ma' وبهذه الحياة تعديد النعمة على الناس في إيجادهم بعد العدم وتنبيه على báyìí gbé láti àsáníà ní kẹtì gbé ìyẹn máa waste time àsáníà. قوله تعالى نسب وصير معنيان ويتم بيجي الوافن يعمان كل قريب تكون بين عدمين قال ابن العربي نسب عبارة عن الخلط الماهي بين الذكر والأنثى على وجه شرعي فإن كان بمعصية bàbá dání kàn waste time bàbá ẹ má bínú ẹ má tú ni ẹ bá ti ka ó ní ẹ ṣe sùúrù àjẹkí fún ilé example wọ́n ní ọ̀rọ̀ ni pé ó dá wa ní ẹ̀dá ó dá wa ní nasaban wa sirran ìyẹn pé ní ìtumọ̀ méjì ló wà fún nasaban wa sirran pé ẹbí kọ̀ọ̀kan wá láti ìdílé látara àdàmì yìí pé ẹni tá a dá látara nabi Adam látara ẹrẹ fọ so Ibn Arabi wa sọ báyìí pé ó ní èròǹgbà yẹn tá gbà lérò pẹ̀lú nasabu mẹ́rin pé ní àríwòye kan ni pé àkàwòye sí pé yíyípo omi ìyẹn ni pé omi tó wá látara ọkùnrin àtobìnrin òun ni túmọ̀ nasabu yẹn so gẹ́gẹ́ bí sẹ̀ríà ṣe fojú wo bẹ́ẹ̀ so tó bá jẹ́ pé pẹ̀lú ìyapa ni wọ́n ní kana halqan mutlaqan wa lam yakun nasaban muhaqqaqan so tó yẹ pé bí màá ṣíyà ti ní o ajá sí pé ní dídá yẹn lápapọ̀ wa lam yakun nasaban muhaqqaqan kì í ṣe pé ẹbí kankan tí ó ṣe tí ní ti pàápàá wà ní dhalika lam yadkhul tahta qawlihi haramtu alaykum ummahatikum wọ́n ní ìyẹn ló já pé ní kò ní bọ́ sábẹ́ gbólóhùn pé mo ṣe lè wọlé lórí pé kẹfẹ́ ìyá yín àwọn ọmọ yín obìnrin min zina bintihi min zina لأن عليه ساتي بنت له في أصح قولين بيتون بني أما زنا كيسي أما تي يبابي نينو àwọn gbólóhùn méjèèjì tó lálàáfíà العلماء هنا وأصح قولين في الدين وإذا نعم ẹ kọ́ máa kà ló ń bọ̀ Mr. Malik à ń gbọ́ yín sáà imam. so pé n táwọn afáwọn sọ ni pé wàá sọ qawlayni fi ddini wọn ní ilé tó lálàáfíà nù ẹ̀sìn ni pé وإذا لم يكن نسب شرعي ṣùgbọ́n tí bá ti ṣe ẹbí rẹ̀ nínú ṣẹ̀ríà ní fàlà sa'ara shar'an fala yuhramu zina bintahu wala humu binta pé a jẹ́ pé ọmọ wọn àti ọmọ ilé wọn sì yánà ilé wọn ni wa ma yuhramu min al-halali la yuhramu min al-haram li'anna la yamtanna bin nasabi ọ̀dà kẹ́bi tó parí sí ni àbí.
ní bàbá lè fẹ́ ọmọ ẹ̀ tó bá jẹ́ pé ó bí nínú ṣìnà àbí ìyẹn pẹ̀lú nǹkan mi tẹ́ pé tí wọ́n bá ti ṣe yóò rọ̀ mọ́ ní àdáyé ká yóò rọ̀ mọ́ ní ẹ̀sìn Islam wọn ṣègbéyàwó Islam bàbá lè fẹ́ ọmọ ẹ̀ ṣe bí. pé bàbá lè fẹ́ ẹ ló mi gbọ́. ṣé nǹkan tẹ́ ka nìyẹn bàbá lè fẹ́ ọmọ ẹ̀ tí yóò bá ṣègbéyàwó ọ̀nà Islam. pé tí wọ́n bá bá ìyá rẹ̀ ṣègbéyàwó nínú ọ̀nà tó bá bí ọmọ yẹn pẹ̀lú àgbèrè bàbá lè fẹ́ ọmọ yẹn ṣé nǹkan tẹ́ ka nìyẹn. nǹkan tá a kà ń bí nìyẹn. ẹbọ yín ẹ tú bẹ́ẹ̀ ẹ kàn ń tu ẹ ń lọ afáàmàlíkẹ lè túkà fún wa kí gbogbo ọmọ Yorùbá gbọ́ yín kára. irọ́ nǹkan tí mo kà mẹ́ náà nìyẹn. ká afáàmàlíkẹ gbogbo ọmọ Yorùbá gbọ́ yín. torí bẹ́ẹ̀ ṣe tú yẹn mo sọ fún yín. bẹ́ẹ̀ ṣe tú yẹn kò yọ àwọn èèyàn ẹ ń lọ pọ̀ so afáàmàlíkẹ lè bá wa kà àbí ká wa kà gbogbo ọmọ Yorùbá. afáàmàlíkẹ ti sáré bá wa kà fáfá. Islam sọ ń bẹ pé bàbá lè fi ọmọ ẹ. la yóò rọ mùsùlùmí náà bí ثانية إلى كي قوله تعالى رضي الله سبحانه نسبا وصهرا إباتا النسب وصهر ولو مجدين معنى يومان كل قربة أو كو أو يعني تباتي سماني سنو تكون بين إباتي قطوان تما ولاني آدميين أو مينيا قال ابن العربي صحيح النسب إن كتب بين النسب عبارة عن خلط الماء بين الذكر والأنثى ọ̀rọ̀ nípa pé kí omi àti omi tọkùnrin àti tobìnrin kó dàpọ̀ ní ala wajhi shar'i léyìí tó bá ṣẹ̀ríà mu kí omi tọkùnrin àti tobìnrin kó dàpọ̀ léyìí tó bá ṣẹ̀ríà mu fa in kana bi ma'siyah ṣùgbọ́n léyìí tó bá yẹ pé èyí tí ò bá ṣẹ̀ríà mu tó yẹ sí pé wọ́n ṣe zina ni kana khalqan mutlaqa ó kàn máa jẹ́ ẹ̀dá kan lásán ni ẹ̀dá tà ní kàlẹ́ tó bá yẹ sí pé ìdàpọ̀ omi ọkùnrin àti obìnrin yẹn ó dà papọ̀ léyìí tí ìṣojú ọ̀nà ṣẹ̀ríà ni bi ma'siyah kana khalqan mutlaqa ó máa jẹ́ sí wípé nǹkan tó bá jáde látara nǹkan yẹn ẹ̀dá kan lásán ni kò ní ṣe walam yakun nasaba kì í ṣe nasaba muhaqqaqa kì í ṣe ẹbí tó jẹ́ real ẹbí walidhalika lam yadkhul tahta qawlihi ìdí nìyẹn tó fi jẹ́ sí wípé kò kó sábẹ́ nǹkan tá a là sọ wípé hurrimat alaykum ummahatukum pé a ṣe léèwọ̀ fún yín àwọn ìyá yín wa banatukum àti àwọn ọmọ yín kí ni ò kó síbẹ̀ bintuhu mina zina ọmọ tó bá bí látara zina ìdí nìyẹn walidhalika ìdílé tó fi jẹ́ sí pé lam yadkhul tahta qawlihi bintuhu mina zina ìdílé tó fi jẹ́ sí pé ọmọ tó bá bí láti bí zina tí ò ṣe lójúmọ̀nà ṣẹ̀ríà bó ṣe bí wọ́n ṣe nìkan ṣe ìyàwó nínú ṣẹ̀ríà àtàfi bára wọn sùn tí wọ́n fi bímọ kò sábẹ́ ọ̀rọ̀ tí Allah sọ wípé a ṣe ìyá yín léèwọ̀ fún yín àti àwọn ọmọ yín léèwọ̀ fún yín. so ọ̀rọ̀ ti dùn. tó ti yẹ yín báyìí sá ìtumọ̀ ẹ̀ ní wípé. nínú Islam tí bàbá yẹn tí ó bá bímọ yẹn tí ó bá yẹ nǹkan tí wọ́n ní Muhammadu gbé wá sílẹ̀ wa rẹ̀ wọ́n ló mọ́ lájú wa ìjẹ́ṣẹ́ ọ̀làjú lélẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá nǹkan tó ń pè wá ká wá ṣe ṣé ọ̀làjú lélẹ̀ èèwọ̀ tó tó láyè yìí ò sì pé kí bàbá bí kó fẹ́ ọmọ so afẹ́ kírun lè lólé so ẹ̀yin tẹ́ bá ń bára kírun ẹ̀rọ wá sókè ẹ̀mí tó yẹ. imam. èkó ẹ ti lè béèrè lọ́wọ́ imam ṣe ẹgbẹ́ òkùnkùn ní Islam ní tó ní ṣe ká sì continue pẹ̀lú imam ni àbí ká kírun. continue pẹ̀lú imam yẹn continue. ok àwọn èèyàn ẹgbẹ́ òkùnkùn ní Islam ní. ẹ̀yin èèyàn wa ṣe ká continue so imam ẹ jẹ́ ká tó bẹ̀rẹ̀ báyìí Islam yìí tán mú wá fún wa nílẹ̀ Yorùbá pé nílẹ̀ Yorùbá wa ò ní nǹkan tó ń jẹ́ Islam àti ti mọ Ọlọ́run Olódùmarè tí wà kò tó fún ṣe Allah. so imam ìbéèrè wa tí wàá ní ìsà ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam ni àbí kò kí ń ṣe ẹgbẹ́ òkùnkùn. imam ṣe wà ń bẹ̀ imam. bàbá olómi lọ. wọ́n wá pẹ̀lú yín. àti bí ilé rà níṣẹ́gbẹ́ òkùnkùn ní Islam ni àbí kò ń ṣẹgbẹ́ òkùnkùn sà. Islam ò ṣẹgbẹ́ òkùnkùn. ok tí ó bá kí ń ṣẹgbẹ́ òkùnkùn ẹ jọ̀ọ́ ẹni tí ó bá ṣe Islam tó bá lóun ò ṣe mọ́ inú òfin ṣẹ̀ríà kí ni ìdájọ́ ẹ̀sà. tó bá lóun ṣe mọ́kànṣe mọ́ nìyẹn ṣùgbọ́n tó bá lóun fẹ́ máa da àárín wa rú tó bá fẹ́ máa da àárín wa rú ìdájọ́ Islam. nígbà yìí irú sẹ́gbẹ́ òkùnkùn ní Islam tó fi fẹ́ máa tó bá lóun ṣe Islam mọ́ kò sí mọ́ kọ́ máa bá tiẹ̀ lọ àmọ́ kọ́ máa lóun ṣe mọ́ wá fẹ́ máa pa ọmọ wa kọ́ máa da àárín wa rú ìṣẹ̀dá Islam ìdájọ́ rẹ̀ ní pé dẹ̀dẹ̀. kílẹ̀ yìí àfa. rí náà ni bí wọ́n bí ìsà ìmọ̀ ọmọdé wa ń bí ìyá máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ rí ni nǹkan tẹ́ ẹ sọ ń sìn ní pé ẹni tó bá náà ò ṣe mọ́ kó máa lọ tó bá náà ò ṣe mọ́ bọ̀ tó bá fẹ́ máa dàárín irú kan pa ẹjọ́ kí ni ẹ̀rí ẹ̀sà. mufaraqatu al-jama'a ni nínú wa ní ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wa sallam sọ àní ìṣe. ẹ fún wa lẹ́rìí ibolówó a máa gbé jáde fún yín gbogbo nǹkan la níbí ṣáàdìtì ni ṣé sirat ni ṣé tààsì ṣé kúrán ni. ṣé mùsùlùmí tẹ́lẹ̀ tó wá lóun ò ṣe mọ́ ẹ̀fún lọ́rùn pa. ìmọ̀ wọn lè lẹ́ lóko pa. ó yá ẹ dá wa lóhùn ẹ fún wa ní ẹ̀rí yẹn sà ibolówó sà. sẹ́gbẹ́ òkùnkùn ni. ìmọ̀ ṣe gbọ́ wa nígbà pé tí ń fi wá gbọ́ nǹkan mi o.
Imam mo ń gbọ́ yín sọ̀rọ̀ aṣọ sókè. ìfẹ́ fún wa lè rí nǹkan tẹ́ ẹ sọ yẹn sẹ́. ẹgbẹ́ òkùnkùn náà tí mo sọ pé kẹ́ pààyàn. Bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹgbẹ́ òkùnkùn díẹ̀ bá ń ṣàyè tó bá náà ń ṣe mọ́ ikú ni. Ẹgbẹ́ láti béèrè pé sẹ́gbẹ́ òkùnkùn ni. so Islam náà dẹ̀ ní téèyàn bá ń ṣe tó bá náà ń ṣe mọ́ èyí kan tí. àlọ́ táàrí kò lè dé nǹkan tí mo mọ̀ ti sọ mo fárẹ́ kọ́tọ̀ lè jàmá táàrí kò lè dé ní. ní kẹ̀kẹ́ lárúbáwá fún wa sà ẹ fún wa lè rí yẹn ká gbé jáde ẹ wo ìtàn Quran hadith tafsir. ibo ló wà ká gbé jáde báwa ṣe ń ṣe ń bí nìyẹn sà. nínú àdìsí ànábì ni. ẹ sọ ọ̀rọ̀ àdìsí wo yẹ ẹ sọ fún wa a máa gbé jáde verse ẹ sọ fún wa sà. page number. Buhari ni sísọ ibi. ms ìkan náà wà bẹ́ẹ̀ lóòótọ́ tó ní tó bá fi màá sẹ́ndẹ̀ sọ. wọ́n máa ń sọ̀rọ̀ nípa Islam oníkọ̀ọ́pá ṣe gẹ̀ẹ́sì yẹn náà wà. ìmáàmù náà máa sọ̀rọ̀ sí ms lójú ní wàsàpù máàmù ni. èrò èmi kọ́ ló ń bá wí bí àwọn tó ń jẹ wà ń bẹ̀ WhatsApp mi rí ti bò. ẹ̀kọ́ lè mọ̀ mi gbogbo ẹ̀ lámọ̀. bí mọ́mù ti fẹ́ kánlẹ̀ ẹ̀yìn èèyàn wa wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹ́ tètè gbé jáde. sáláníwájú ẹ̀ lè ṣe mẹ́kì ń gbogbo tí ìmọ̀ wọn hadith kan fẹ́ mú wá sí kí n bá wọn sọ kó lè yà sí. Mr. Malik èmi náà máa dìsí ìwé sọ pé ó wà lóòótọ́ àmọ́ ẹni tó bá fi Islam lẹ̀ wọ́n ní kọ́pa ẹni tó bá bú èsì Islam náà wọ́n ní kọ́pa so ẹni tó bá bú Muhammadu tí wọ́n máa dìsí náà Mr. Malik máa rántí tí Allah sọ fún wọn pé tó bá fi Islam lẹ̀ tó bá wá ń sọ̀rọ̀ nípa oníkọ́pa ìyẹn wà bọ́ ilé tó tún fi Islam lẹ̀ tó kàn lóhùn ṣe mọ́. akin mo sọ ìmáàmù ti pálẹ̀ o. ìmáàmù ti kálẹ̀ bàbá lè fẹ́ ọmọ yẹn ó ti bàjẹ́ lórí wọn. ẹ̀yin èèyàn wa àwọn ìmáàmù yín nìyẹn o ṣe rí wọn yìí kánlẹ̀. ìmáàmù ńlá ni o. ìmáàmù ńlá ni o àwọn yẹ kẹ́ tó bá lọ wẹ̀ ìmáàmù ńlá ni o ó ní mímọ̀ bí a Ṣakí gan bí Ògbómọ̀ṣọ́ ni ìmáàmù yẹn wà ìmáàmù yẹn ló sọ̀rọ̀ yìí pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn ọba Ògbómọ̀ṣọ́ yẹn ṣe é rántí ìmáàmù yẹn ni òun ló wá síbi òun ló jábọ̀ wọ́n tó sọ ìmáàmù yẹn ló sọ pé ọba lásán lásán ọba Ògbómọ̀ṣọ́ ẹni tẹ́ bá ti wo fídíò yẹn ẹni yẹn ló wá bí ń sìn ló lọ. mi ò sí ẹ̀ sí rí ìmáàmù náà sẹ̀ ló bá débi ó máa jábọ̀ òun rẹ̀ ń sìn á sọ fún yín pé nínú Islam bàbá ó lè fẹ́ ọmọ ẹ̀ tó bá bí síta ẹ̀gbọ́n yín ti rí báyìí ẹgbẹ́ sin orí burúkú. ní kò wọ́n mú wa. wọ́n wá sílẹ̀ wa ẹgbẹ́ òkùnkùn yìí wọ́n wá ń fọwọ́ bò wọ́n fẹ́ kí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá wa kẹ́ mọ̀ sọ wọn àṣírí yìí làwọn làwọn máa tú síta. olówó èkó ẹ jẹ́ kí n fi kún olówó èkó ẹ jẹ́ kí n sáré fi kún ọ̀rọ̀ bàbá lè fẹ́ ọmọ àbí nǹkan kan yẹn so ṣe nínú Islam generally gbogbo ìṣepọ̀ tó bá máa ń wà láàrin bàbá àtọmọ tó fi ń jẹ́ bàbá àtọmọ ni ò ní sí lára ẹni tí ọkùnrin àtòbí ọmọ tó bá jáde láti bí ìgbéyàwó tí ì ṣe tọ̀nà ṣẹ̀ríà gbogbo nǹkan kì í ṣọ̀rọ̀ kì í ṣe ti fífẹ́ nìkan ṣe understand so irú ogún gbé òun náà tẹ́ bá lọ sínú Sunan Tirmidhi báwo gan wọn ò lè pín ogún fún. bẹ́ẹ̀ ní jogún ẹ̀ understand tẹ́ bá lọ Sunan Tirmidhi 2113 so philosophy Islam nìyẹn so ó sọ bẹ́ẹ̀ ó ní ayyuma rajulin ahara bi hurra aw ama falwaladu waladu zina ẹni tó bá bá obìnrin sùn ó jẹ́ ẹrú ni tàbí ó jẹ́ ẹni tí ò kì í ṣe ẹrú so tí ò gba ọ̀nà ìgbéyàwó ṣẹ̀ríà falwaladu waladu zina ọmọ yẹn ọmọ zina la máa kàn tiẹ̀ sí so tí ò gba ọ̀nà ṣẹ̀ríà la yarithu wala yurathu kò ní jogún ẹ̀ dẹ̀ ní jogún ẹ̀ like bàbá ẹ̀ ò ní jogún ẹ̀ kò dẹ̀ ní jogún bàbá ẹ̀. ó túmọ̀ sí pé ọkọ àti ìyàwó bí àwọn boyfriend and girlfriend wọ́n wá fúnra wọn lóyún níta bọ̀ wọ́n ti ṣe wedding wọ́n wá bímọ ọmọ yẹn kò ní jogún ẹ̀ lẹ́yìn tó bá ṣe wedding ọmọ tó bá bí sínú ìgbéyàwó gangan lọmọ ẹ̀ bẹ́ẹ̀ náà yí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ exactly ẹ máa gbọ́ ọ̀rọ̀ kan wà mí báyìí tẹ́ bá ka Sunan Tirmidhi wà lè dé sí ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀ ó ní waqad rawa Ghayru ibn Lahi'a هذا الحديث ẹlòmíì tó tún yàtọ̀ sí ọkùnrin tó gba hadith wa ó tún gbà mí wá عن عمرو بن شعيب látọ̀dọ̀ عمرو بن شعيب والعمل عند أهل العلم ọ̀rọ̀ tí àwọn onímímọ̀ tí wọ́n ń lò nínú àwọn hadith yẹn wọ́n ṣe gbà wá tí ó pọ̀ èyí tí wọ́n ń lò nínú ẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ anna walada zina pé ọmọ tá a bá bí láti bí ìgbéyàwó tí èyí ṣe ọ̀nà ṣẹ̀ríà la yarithu min abihi kò lè jogún bàbá rẹ̀ torí pé kì í ṣe ọmọ ẹ̀ kì í dẹ́ ṣe bàbá ẹ̀ according to ṣẹ̀ríà. ó tún lè fẹ́ ó tún lè máa bá a sùn àwọn ní òfò ẹ̀sìn òfò. gbogbo ilẹ̀ Yorùbá lásán. ọ̀làjú tó ní Islam mú wá sílẹ̀ wa nìyẹn o ọ̀làjú nìyẹn ọ̀làjú Islam mú wá. ọmọ fẹ́ ọmọ. ó dàpọ̀ alálejò Mr. Jamiu àti ọmọ Balógun ẹ lè ṣí máìkì. dandan àfi kí. ọbọ̀ lọ́jọ́ ọmọ Balógun ìyá ọbọ̀ lọ́jọ́ ọmọ Balógun. ẹ kálẹ́ o gbogbo ilé. ẹ kálẹ́ ká Balógun ló ń sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ni ọmọ Balógun ló ń sọ̀rọ̀ ó yá à ń gbọ́ yín sà. àwọn Fúlàní ti ń pa wẹ́lẹ̀ dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá lónìí. à ń gbọ́ yín sà ọmọ Balógun. mo kí gbogbo ilé. nẹ́tíwọ́ọ̀kì mi ò da tẹ́lẹ̀ mo ti ń sọ̀rọ̀ látẹ̀kan mi ò wá mọ̀ bóyá ń gbọ́n gbà tí mi ò da. káfátíà méjì nẹ́tíwọ́ọ̀kì yẹn máa dúró. fatia ní glo àbí MTN. hello. à ń gbọ́ yín. good. àti já yín bọ́ ẹ má waste time Mr. Jamiu. Assalamu alaikum. ẹ káàbọ̀ àwọn ọmọ Yorùbá ló wà níbí sọ ẹ kálẹ́ sà.
báwo lọ́dọ̀ yín ẹ kú ètò Yes, sir. àdúrà wọ ohun yóò jáde. mo ń dá yín lóhùn sẹ́yìn gbọ́ mi À ń báyìí gbọ́ akọ̀fẹ́ kẹ́ gbóhùn sókè dáadáa sí i. À ń gbọ́ yín ṣá. èèyàn mọ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èyí sì mọ ibi tí ẹ bá dé èmi kàn rí gúrúùpù yẹn mo kàn jọyìn rẹ̀ nípa ìgbà tó jẹ́ ọ̀rọ̀ ìkan tá à ń ṣe ni pé ṣé ẹgbẹ́ òkùnkùn ní ìsìláàmù ni ẹgbẹ́ òkùnkùn kọ́ ní ìsìláàmù ẹgbẹ́ ìmọ́lẹ̀ ni lọ́wọ́ adé jẹ́ pé ẹni tí máa ń ṣe ìsìláàmù tó bá filẹ̀ wọn ni Allah nìkan pa ni ayáwo lọ sọ bẹ́ẹ̀ a dẹ̀ rí i pé ẹgbẹ́ òkùnkùn náà máa ń para wọn so sẹ́gbẹ́ òkùnkùn wá ní ìsìláàmù náà ni àfáàwo lọ sọ bẹ́ẹ̀ fún yín àti pé àfa bá wà wá ń sọ̀rọ̀ Allah àti Muhammadu ẹ̀lá àfa wọ́n ní àyàwó ló sọ bẹ́ẹ̀ wọ́n ní àyàwó Wọ́n ní àyà òwúrọ̀ sọ bẹ́ẹ̀ ká bá yín gbé àyà jáde. kò sí ẹnì kan Arabic àbí English lẹ́lìkà ẹni wọn ok àfa ńlá anẹ́kùnlá Ẹ̀jọba ọ̀hún jára àwọn bàbá pẹ́. ilé alua òun ló wọ́n ṣe ọbí ọdún mẹ́ta wọ́n ti wà ní ms bí a rẹ kọ́ fún wọn ní hadith náà àbí aya náà lè fẹ́. wọ́n ní ẹja go to Quran wọ́n wà ní alua ọdún mẹ́ta tó ń lò lọ́lẹ́ ọlọ́pàá mẹ́ta tó wọlé alúwà wèrè fẹ́ kú ni kí ló ẹni ọlọ́pàá mẹ́ta wà lálẹ́ wàrà kí àlá mi wàrà kí àlá ọmọ ẹ bá wa káyà lọ tirẹ̀ mọ́lẹ́ kọ̀ jẹun. wọ́n nà wọ́n òun dì mọ́ mọ́mọ́dù dì mọ́ òun àwọn olórí burúkú ọpọlọ ẹ̀ ti lọ. Ẹ bá wa ìrẹ́pọ̀ káyà ilẹ̀ alúwà ìpọ̀tọ́ lẹ́nu ní ọmọkọ́mọ. ẹni tó yẹ kó wà níbi tó ti máa jáṣẹ́ múra kó máa ṣiṣẹ́ kó máa mú shift lọ́sùn lọ́sì. Ọ́fẹ́sì ìbàlùjẹ́. gbé sí ẹlẹ́ka wọ́n ti gbé kóra yẹn sí. Nípa Jamiu ẹ ká àyà jàre. Afọ Jamiu. sẹ́yìn gbọ́ mi Ẹ kà síta à ń gbọ́ yín sà. waddu law takfuruna kama kafaru fatakununa sawa'an fala tattakhizu minhum awliya'a hatta yuhajiru fi sabilillahi fa in tawallaw fa'udhuhum waqtuluhum haythu wajadtumuhum wala tattakhizu minhum waliyan wala nasiran naam ó ti kà Àmín ẹ bá wa tú. alukur'ani ó sọ wípé sẹ́yìn gbọ́ mi sá Ẹ bá wa tún nǹkan tẹ́ ká sà ẹ ṣiṣẹ́ ṣiṣẹ́ sùúrù. wọ́n tẹ̀ ká níta tí ẹ mo tún kàn náà kò ló tẹ̀ fẹ́ ká tu fún yín sẹ́yìn gbọ́ mi alukur'ani kò sọ wípé ẹni tí ó bá sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́ ẹ ká bàbá ẹ tún nǹkan tẹ̀ ká ẹ tún lakunde wadul takfuruna tún nǹkan tẹ̀ ká ẹ má sì lọ làkún ẹ tún nǹkan tẹ̀ ká. well which time fọjà mi ò ti já Àfà tún já pa ó di mélòó ẹ máa ka ọ ó di mélòó. fọjà mi ọkọ ti bá sí ní ìsìn pìtìpìtì ayé ti bá wọn fà ó làkún dídé nínú báàsì ọgá ọ. Làkún níbo. kún dín nìkú wà ní ẹ̀dí. Ó ti méjì ìtajà tó wà níbi kò jẹ́ sí aláwàìfù bí aláwàìfù ní next person. irọ́ àfáàjà mi ti dé padà kọ́ wọn pọ̀ lọ́jà wọn bọ́. Mo rọ̀ mọ́ kánlẹ̀. náà pọ̀ lọ́jà wọn bọ́. ẹ ló Ó yára à ń gbọ́. bẹ́ẹ̀ ṣe ká arábìkì yẹn kẹ́ tún ní Yorùbá ni kó lè bá yé àwọn ọmọ Yorùbá. kí ló ṣe nẹ́tíwọ̀kì àfáàjà mi rà. Guest went offline èmi rí bí ìṣá. bí wọ́n pọ̀ wọn ni. So ọ̀gá Mr. Adéògùn yìí náà adé ògún wọ́n wà ìwé. ìjọba ẹ̀yà kírun kò kára lù wà lá. wàá ni wọ́n sọ di wọ́n sáré ń yí ẹja gbé òun dúró ẹjọ́. kò kára lù wà lá kámákámá. Aborúkọ yìí o. gbogbo àtọ́ o asúrè wòlé òfin. Bí mo ṣe wáyé àti ilé mùsùlùmí ni mo ti jáde. Ṣùgbọ́n mo máa ń wo prógámù yìí kan, mo wá sí ní mo wá join life fún yín níjọ́ kan. ṣáàṣì ṣe ìsìlámù ẹ̀mí ti kúrò ń bẹ. Àìgbà tí mo gbọ́ àwọn kìnìún ló ti kúrò bẹ́ẹ̀ o. Ìpàdé wa kúrò bí ẹ ṣe nǹkan kan ṣe yín. Kò sí nǹkan tó ṣe mí o. Ọ̀dà sàn ìyá kan. Torí Jamiu gan ni mo ní láti. Jamiu lọ fún yín. Ní orúkọ tó sọ mí Jamiu ni. Ẹ máa ń jà ẹ máa ń báyọ̀ jà abẹ́ ẹ ti kàn báyìí. Mi ò kí n bá wọ́n ti yín jà. jẹ́ sọ̀la. Nítorí Jamiu máa ń jà kiri ni o. Mo ti change mo ti change ẹ̀ sí Ìṣọ̀lá. Ìṣọ̀lá so. Torí wọ́n sọ mí ní Ìṣọ̀lá náà ní ìjọ tí wọ́n bí mi. Ìṣọ̀lá gangan lórúkọ yìí ẹ ṣe gan. So Ìṣọ̀lá Kò lè pẹ́ so mo kàn sáré ka àwọn àyà mi. Ìṣọ̀lá ni jẹ́ báyìí. So Mr. Jamiu Mr. Ìṣọ̀lá ẹ bá wà sálẹ̀ afẹ́ kí irun báyìí lédè Yorùbá. Àwọn fẹ́ mọ ìtumọ̀ Jamiu yìí. Mr. Malik wọ́n ní kí n sọ wọn Jamiu.
ẹ tiẹ̀ lọ yọ onítùmọ̀. alákòjọ ẹni tó ń kó nǹkan jọ. bí kẹ máa ọlọ́mọ yìí kí wọn kó wèrè jọ wọn ní ẹni tó ń kó nǹkan jọ. wọn àfọwọ́ wa sọ wọn ní ẹni tí ń kọ́rọ̀ jọ níbo náà kọ́ sí pọ́rọ̀ ni wọ́n kọ́ lẹ́ni tí ń kó nǹkan jọ. ẹni tó ń kó wèrè jọ. ẹni tó ń kó nǹkan jọ. ẹni tó ń kó wèrè jọ. ẹ lè kóyàwó jọ ẹ lè kó girlfriend jọ so gba àwọn kan bẹ́ẹ̀ lẹ́yìn sọ̀rọ̀ bisikíìtì náà jọ. ẹ jọ nítorí Ọlọ́run a fẹ́ kírun báyìí ẹ jọ àwọn tó ń wò wá pọ̀ ẹ jọ ẹ̀yin tẹ ẹ kàn fún wa 5 minutes péré náà ni 5 minutes irun yẹn ò ní pẹ́ rárá irun Jímọ̀ bá ṣe máa ń kí n bì ní every Friday ni a máa kí léde Yorùbá àwọn nǹkan tẹ́ ń kà lọ́la máa kà. ẹ bá wa gbé kíní díẹ̀ ti wọ 1 meter. ẹ jọ bá a ṣe ní yẹn kó kékeré ṣẹgẹ táìmù ti lọ ṣẹgbẹ́ mi sẹ́kàn ṣe ní yẹn bẹ̀rẹ̀. ṣé rí bá ṣe ń kírun yẹn ẹ jọ. sísá sọlá ẹ ní sùúrù náà ẹ bá wa kírun tá bá ti kírun tó ẹ máa sọ̀rọ̀. wọ́n ti drop wọn. béèrè ni. ìyá mi nípa mo kí yín o ajísẹ́bọ ìyá mi kẹgbó kẹtọ o. ẹ tọ comment káwọn èèyàn lè ta ẹ jẹ ok àwọn èèyàn lè power tap ẹ jọ ẹ bá wa power tap ẹ jọ. bá mo kí yín o. ẹ bá wa gbé wọn kí. kò kára àlùwàlá o àlùwàlá kámákámá àwọn sì gidi aláàtí fẹ́ ká mí ìsìnrún níwọ̀n tó bẹ́ẹ̀ kó sáyè síta níbí àlùjọ́nà Firdaus la fẹ́ wọ̀ afẹ́wọ́ náà jáná mọ́. àṣírí àlùjọ́nà lọ́la. ó yá. kò kára àlùwàlá. àwọn fíwà yẹn ti ń já wálẹ̀ bá wa tọkọ mẹ́sẹ̀jì ọ̀darí. kò kára àlùwàlá kámákámá. Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah hayya alal falat hayya alal salat qad qamati salat qad qamati salat Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu ni alájùlọ kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah wá sí àdúrà wá sí àṣeyọrí sọlá ti ṣe tán Allahu ni alájùlọ kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí àyàfi ṣìgìdì Allah Allahu ni alájùlọ. Allahu alákóbá. ní orúkọ Allahu aláàánú jùlọ gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu olúwa gbogbo ẹ̀dá aláàánú jùlọ olùkápá ọjọ́ ẹ̀san ìwọ nìkan ni à ń jọ́sìn fún ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí fi ẹsẹ̀ wá rinlẹ̀ lójú ọ̀nà tààrà ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà ìyẹn àwọn Christian àti Jew. Àmín. Quran 9 verse 5 nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ gbé bá wọn. ẹ ṣéde àjíṣẹbọ ẹ mú wọn ẹ ṣéde mọ́ wọn kí ẹ sì bá dè wọ́n ní gbogbo ibùba tí wọ́n bá sì ronúpìwàdà tí wọ́n ń kírun tí wọ́n sì ń yan sàká ẹ yàgò fún wọn lójú ọ̀nà dájúdájú Allahu ni aláforíjì aláàánú jùlọ. Quran 9 verse 111 dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra wọ́n ń jagun lójú ọ̀nà Allahu wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allahu wọ́n sì ń pa àwọn náà àdéhùn òdodo láti inú Tọ́rà Injil àti Kùránì tá a sì ní ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ́jú Allahu lọ nítorí náà ẹ máa dunnú sí okòwò yín tí ẹ ṣe ìyẹn sì ni èrè jẹ́ ńlá. Quran 4 verse 89 wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́ kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà nítorí náà ẹ má ṣe mú ọ̀rẹ́ ayò nínú wọn títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí inú Islam nítorí ẹ̀sìn Allahu tí wọ́n bá kẹ́yìn tí wọ́n ní àwọn ò ṣe Islam mọ́ ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn kí ẹ sì má ṣe ọ̀rẹ́ ayò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. Quran 9 verse 123 ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́ ẹ jẹ́ kí wọ́n rí ìle koko lára yín kí ẹ sì mọ̀ pé dájúdájú Allahu ń bẹ pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀ Allahu ní alájùlọ. Allahu alákóbá. ògo ni f'Olúwa mi àtóbi ògo ni f'Olúwa mi àtóbi ògo ni f'Olúwa mi àtóbi Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ní alájùlọ. Allahu alákóbá. ògo ni f'Olúwa mi àtóbi jùlọ ògo ni f'Olúwa mi ògo ni f'Olúwa mi Allahu ní alájùlọ. Allahu alákóbá. Allahu ní alájùlọ. Allahu alákóbá. ògo ni f'Olúwa mi àtóbi jùlọ ògo ni f'Olúwa mi ògo ni f'Olúwa mi Allahu ní alájùlọ. Allahu alákóbá. ní orúkọ Allahu aláàánú jùlọ gbogbo ọpẹ́ jẹ́ ti Allahu
olúwa gbogbo ẹ̀dá, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san, ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan Ọ̀rẹ́ tó lóun láàánú. fi ẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí ó ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Àmín. Ẹ̀mí wa Quran láàánú. 8 verse 12, rántí nígbà tí olúwa rẹ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín, nítorí náà ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀, èmi yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́, nítorí náà ẹ máa gé wọn lọ́rùn kí ẹ sì gbogbo ọmọ ìka wọn. Quran 5 verse 33, ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì fi ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n, tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù, tàbí kí ẹ gbé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ̀, tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn, ìyẹn ní ìgbésẹ̀ wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn. Lẹ́nu aláàánú jùlọ. Quran 9 verse 29, ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀, àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a ti fún ní tírà, ẹ gbógun tì wọ́n títí wọn yóò máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Quran 5 verse 51, ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn Yẹ̀wúdí àti Nọ̀sọ́rọ́, ìyẹn àwọn Júù àti Christian, ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ àyò, apá kan wọn ní ọ̀rẹ́ apá kan, ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ àyò nínú yín, dájúdájú ó ti di ara wọn, dájúdájú Allahu kò ní fi ọ̀nà mọ ìjọ alábòsí. Quran 8 verse 39, ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá, nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 14 verse 4, a kò rán òjíṣẹ́ kan níṣẹ́ àfi pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀, nítorí kí ó lè bá a ṣàlàyé ohun tí a fi rán fún wọn. Nígbà náà Allahu yóò ṣì ẹni tí ó bá fẹ́ lọ́nà, Allahu yóò sì fi ẹni tó bá fẹ́ yóò fi mọ̀nà, òun ni alágbára ọlọ́gbọ́n. Quran 15 verse 6, wọ́n wí pé ìwọ tí a sọ àlùkùránì kalẹ̀ fún yìí, dájúdájú wèrè ni ọ́. Quran 2 verse 216, a ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn léyín lórí, ohun kórìíra sì ni fún yín, ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín, ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà jẹ́ aburú fún yín. Allahu nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi àtóbi, ògo ni f'Olúwa mi, ògo ni f'Olúwa mi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana wa lakal abudu. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ, ògo ni f'Olúwa mi àtóbi jùlọ, ògo ni f'Olúwa mi. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ, ògo ni f'Olúwa mi, ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ìkíni, àdúrà àti ohun rere jẹ́ ti Allah. Attahiyatu lillahi. Ìdẹ̀ra fún ọ ìwọ ànábì, As-sakiyatu àti àánú lillahi. Allah àti ìbùkún rẹ̀. At-tayyibatu Ìdẹ̀ra fún wa salawatu. àti àwọn ìránṣẹ́ Allah. Assalamu Mo alayka jẹ́rìí pé kò sí kinní kan àyàfi ìṣègìdì Allah. ayyuhan nabi Pé mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ àti ìránṣẹ́ Allahu. wa ala ibadillahi salihina. Àlàáfíà fún yín. Assalamu alaykum wa Àlàáfíà rahmatullahi. fún yín. Assalamu alaykum wa rahmatullahi. Allahu alákòóbá. Allahu Allahu alákòóbá. alákòóbá. Allahu Allahu alákòóbá. alákòóbá. Ẹ jẹ́ kí àfa Màlíkì wà ń bẹ̀, ẹ jọ̀ọ́ ẹ ṣe wáàsí fún wa pẹ̀lú àwọn áyà tá a kà yìí, ipe tó bá jẹ́ pé lódodo tí àwọn àfa bá sọ òdodo fáwọn èèyàn, tàbí ká sọ wípé tó bá jẹ́ pé lódodo àwọn èèyàn wá tiẹ̀ mọ ìtumọ̀ nǹkan tí wọ́n ń kà fún wọn, ẹ jọ̀ọ́ ẹ ṣe wáàsí fún wa, bóyá ẹ kàn lo Quran chapter 9 verse 123 ẹ fi ṣe wáàsí fún wa. Quran 9 verse 123 yẹn mo fẹ́ kà, so àfa Màlíkì wọn wá fi ṣe wáàsí fún wa, wọ́n á ṣàlàyé fún wa gẹ́lẹ́ bí ó ṣe yẹ kó rí gangan, àwọn nǹkan tó yẹ kí wọ́n máa sọ tí wọ́n sì fi ń pamọ́ tí wọn ò sọ fún wa, tó jẹ́ pé wọ́n ń retí kí àwọn mùsùlùmí kí wọ́n pọ̀, kí wọ́n ní agbára ju gbogbo àwa tó kù lọ kí wọ́n tó máa lo àwọn nǹkan yẹn. Quran chapter 9 verse 123, Allah ló ń sọ̀rọ̀. Allah ń sọ wípé ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́, ẹ jẹ́ kí wọ́n rí ilé koko lára yín, kí ẹ sì mọ̀ pé dájúdájú Allahu ń bẹ pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Now ẹ jọ̀ọ́ Mr. Malik, áyà yìí àtàwọn áyà tẹ́ bá mọ̀ ẹ bá wa fi ṣe wáàsí, ẹ ṣé. Mr. Malik ṣe wà ń bẹ̀.
tí bá wọn gbé sí. ó yẹ à ń gbọ́ yín ẹ bá a ṣe wá sí à ń gbọ́ yín. gbé kúrò yẹn sí. kíkọ́ bẹ̀rẹ̀. àyà tí àwọn bàbá wa ms tí wọ́n bá wa kà ní àìpẹ́ yìí nínú àwọn àyà Kùránì àti ó tóbi gan ni tó jẹ́ sí wípé ó ní ipa ńláńlá tó kó nínú ìgbésí ayé mùsùlùmí bó ni mùsùlùmí ṣe gbọ́dọ̀ lò gbésí ayé ẹ̀ nínú àwọn kan tó ṣe pàtàkì tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ ni òun náà ni wípé Allah sọ fún wa nínú Quran ní Suratu Tawba àyà náà wípé ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ gba alágbọ́ qatilu alladhina yalunakum minal kuffar àwọn tí wọ́n bá súnmọ́ yín tó ń jẹ́ kèfèrí tí wọ́n gba láti Muhammadu gbọ́ tó ní àwọn ògbàtàlá àní nǹkan yóò bọ́ pọ̀lọ́ mu àníbò làláwò ṣe máa sọ̀rọ̀ tí kò bá láàká ìwà mu tí ó dẹ̀ máa jẹ wá ń pa pé ká máa gbà á ká dẹ̀ máa fi ṣiṣẹ́ ṣe ṣáwa dẹran ni ṣáwa dọ̀bọ ni kí ni ká fi làáká ìwà ibo ni ká kó làáká ìwà sí bó ni ká ti ṣe làáká ìwà àwọn ọmọ lè gba kínní àwọn ọmọ ní ṣe kínní àwọn tán kọ̀ tán ní ibi táwọn fẹ́ lọ nìyẹn àwọn lè gba ọ̀rọ̀ alágbọ́ àwọn lè gbọ́rọ̀ ànábì gbọ́ ẹ bá wọn jà àwọn tán súnmọ́ yín àtòrí àwọn tán súnmọ́ yín ní kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ o àtòrí àwọn tán súnmọ́ yín gangan òun ní kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ waliyajidu fikum ghilza ṣé wàá rí in tó ṣe pàtàkì tẹ́ gbọ́dọ̀ mọ̀ òun ni wípé kì í ṣe kẹ́kàn bẹ̀rẹ̀ pẹ̀lú wọn Allah mùsùlùmí òdodo gbọ́ọ̀rọ̀ àlá kò gbọ́ nǹkan tá a là ń sọ àyà yìí kò sí nǹkan kan tó ṣe yọ̀dànù nínú Kùránì gbogbo ọ̀rọ̀ tó bá wà nínú Kùránì la gbọ́dọ̀ máa tẹ̀lé alladhina yu'minuna bi ba'dil kitab wa yakfuruna bi ba'd Allah ti sọ wa lára nínú Kùránì pé olórí ibú òun làwọn tó jẹ́ sí pé wọ́n gba apá kan Kùránì gbọ́ wọ́n gba apá kan gbọ́ nítorí ìdí èyí kò síbi kan nínú Kùránì tó ṣe yọ̀dànù òní waliyajidu fikum ghilza kẹwàá mílí iná ló kẹ gbọ́ gẹ́gẹ́ bí Allah ti ṣe ń bá yín wí ẹ jẹ́ kán rí ilé koko lára yín o ẹ gbóná ẹ dàbí ẹlẹ́wọ̀n ṣàpàná ẹ lejú ẹ ranjú ẹ má rẹ́rìn ẹ dájú àní ẹ ká lásẹ̀ wa'lamu kẹwàá mọ̀ pé annallaha pé Allahu ma'al muttaqin ó wà pẹ̀lú àwọn tí wọ́n bá páyà òun wọ́n rẹ́dí láti tẹ̀lé àṣẹ Allah nítorí pé ìpáyà nínú Islam òun náà ni ìnígboyà láti máa tẹ̀lé àṣẹ Allah àti láti máa sá fún nǹkan tí Allah ní kí wọ́n sá fún nínú nǹkan tí Allah pa àwọn mùsùlùmí láṣẹ kí wọ́n sá fún òun náà ni ìmáa bá àwọn ẹlẹ́bọ ṣe ìmáa bá àwọn kèfèrí ṣe ìmáa nífẹ̀ẹ́ àwọn kèfèrí ìmáa nífẹ̀ẹ́ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tí wọ́n gbà lágbọ́ òun náà lára ìpáyà ló wà tó bá ti ń ṣe nǹkan tá la pa ẹ́ láṣẹ bí èyí tá a sọ nínú Suratu Tawba yìí ẹ bá wọn tán súnmọ́ yín jà bàbá rẹ ni ìyá rẹ ni ọmọ rẹ ni ẹ̀gbọ́n rẹ ni ọ̀nkú rẹ ni ẹ máa bá wọn jà nítorí kíni nítorí pé wọ́n jẹ́ kèfèrí ni o àgbọ̀dọ̀ gbà láàgbọ́kẹ̀ torí pé wọ́n jẹ́ kèfèrí ni ẹ̀dẹ̀jẹ̀ kan rí lé kókó lára yín kẹ́ gbóná so Allah wá promise yín òun máa wà pẹ̀lú yín ẹ̀yin tẹ́ bá ti páyà òun gbogbo nǹkan tó pa yín láṣẹ yìí ìta àkàyí tẹ́ ẹ mú lò ẹ wò àtẹ̀yí tó kọ̀ fún yín bí irú èwo ló kọ̀ fún wa torí pé Allah ní òun máa wà pẹ̀lú àwọn tí wọ́n bá páyà òun àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ ìpáyà aládẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí imam wa gbà Al-Jarir Al-Qurtubi imam Al-Qurtubi bá yẹ sọ́nù tafsir wọn bí at-taqwa ìpáyà Allah òun ni kí Allah àwọn afáàmì bí sọ́fàtù tafasir wọn wá wípé Allah an yaraka fima nahaka anhu wa an yaraka fima amaraka bi kí Allah kó rí ẹ níbi tó pa ẹ́ láṣẹ kó dẹ̀ má rí ẹ níbi tó ní kó má débẹ̀ nínú tálà tún ní ká má débẹ̀ òun náà ni nífẹ̀ẹ́ àwọn tó bá ti súnmọ́ wa àwọn ará ilé wa tí wọ́n bá ti gbà láti Muhammadu gbọ́ kẹwàá ìsọnù Suratul Mujadala pé la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir ẹ ò lè rí àwọn èèyàn kan tí wọ́n sọ pé àwọn nígbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn kí wọ́n máa wá ìwà duna man hadda Allah wa rasulahu kí wọ́n máa wá nífẹ̀ẹ́ àwọn tí wọ́n kọtàlá àti tòjíṣẹ́ rẹ̀ walau kanu aba'ahum kódà kí wọ́n jẹ́ bàbá wọn ẹ̀rí nǹkan ẹ̀rí pé lóòlé aláṣekìní aláàkọ́ nínú Quran ẹ máa rí àṣẹ nínú Quran ẹ máa rí ẹ̀kọ́ méjèèjì ìmọ̀ tẹ̀lé yìí tó jáṣẹ ìmọ̀ jìnnà sí yìí tó jẹ́ ẹ̀kọ́ ìyẹn ló fi ń jẹ́ sí wípé olùpáyà Allah ni ẹ ìyẹn ló dẹ̀ fi ń jẹ́ sí wípé mùsùlùmí òdodo ni ẹ nínú nǹkan tó payín láṣẹ làkàlẹ̀ kan nínú Suratu Tawba yẹn ẹ máa bá wọn tí wọn bá ti gbà láàgbọ́ ẹ máa bá wọn jà ní o nínú nǹkan tó ṣe léèwọ̀ òun náà ní ká nífẹ̀ẹ́ wọn èèwọ̀ ní ká nífẹ̀ẹ́ wọn o ló fi sọ wípé kódà kan jẹ́ bàbá yín tàbí kan jẹ́ ọmọ wọn àwọn ikhwanahum àbí kódà kó jẹ́ ọmọ ya wọn àwọn ashiratuhum
kódà kó jẹ́ ẹbí wọn ulaika kataba fi qulubihimul iman gbogbo àwọn tó bá ti ń ṣe báyìí àwọn yẹn ni ìgbàgbọ́ ti wà nínú ọkàn wọn aláti fi ìgbàgbọ́ ó ti zadahum bi ruhin min ó dẹ̀ ti ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí látọ̀dọ̀ rẹ̀ wa yudkhiluhum jannatin tajri min tahtiha al-anhar ó dẹ̀ máa fi wọ́n sí àlìjánná ẹ̀ ti rí báwọn so iṣẹ́ tẹ́yìn ó ṣe tẹ́ fi wà àlìjánná nù kẹ́tẹ̀tẹ̀ múra sí ṣùgbọ́n kì í ṣe ilẹ̀ Yorùbá tí Yorùbá fẹ́ bàjẹ́ èrè búlẹ̀ ẹ̀ ṣòfò dànù ni kì í ṣe ilẹ̀ Yorùbá lẹ́tì ìrìṣẹ́ ẹ̀kọ́jú síwájú ni o wọ́n ní tajri min tahtiha al-anhar promise yín tẹ́ bá ṣe gbogbo ibú ìtàn tẹ́ ṣòfò dànù tán òun náà ni wípé Allah wọn máa fi ń ṣe ọba àlìjánná tí Akérèmọdò odò ń sàn lábẹ́ rẹ̀ radiyallahu anhum àwọn eléré bú báyìí táyé wọn bá ti bàjẹ́ báyìí àwọn ni Allah yọ́nú sí o wa radu anhum àwọn náà sì yọ́nú sí Allah àwọn ẹ̀rọ náà sọ ó lè ní mẹ́sẹ̀ lè tọ́ lórí àpáta eléré bú lọ́rẹ́ eléré bú lórí ilẹ̀ lọ́rẹ́ olórí rẹ̀ títí ẹ bá ti bàjẹ́ tán tí ó sì bí tó fẹ́ gbégbá mọ́ tó ti di eléré bú tó ti di bandit tó ti di Boko Haram tó ti wà nínú àwọn ISIS tẹ́mi òjò lójúmọ́ wàá léjú kókókó wàá ṣe mú fẹ́fẹ́fẹ́ gbogbo agídí ni kankan ò ní fẹ́ gbọ́ kankan gbogbo àwọn ará àdúgbò ìbínú ni ìkórìíra ni ò ní kí wọn wá sínú sókè wàá gbẹ́nu òkè bí ajúwe ilé ò ní kíyàn tó bá ní kí ni nítorí pé wọ́n ṣe mùsùlùmí ni wàá léjú pa tó bá ní kí ni wà nítorí pé wọ́n ṣe mùsùlùmí ni àwọn kírísítẹ́nì àwọn Júù tó bá pàdé lọ́nà ẹlẹ́bọ ni wàá fún wọn pamọ́ náà gẹ́gẹ́ bí Muhammadu ṣe sọnù hadith kan so nítorí pé kí nítorí pé wọn àgbà lágbọ́ àwọn táyé wọn bá ti bàjẹ́ báyìí radiyallahu anhum alálùm yọ́nú sí wọn radu anhum àwọn náà yọ́nú sí Allah padà ulaika hizbullah àwọn eléyìí ni ọmọ ogun Allah àwọn ọmọ ogun Allah àwọn làwọn eléyìí ó ala inna hizballahi humul muflihun ẹgbọ́ o ẹ̀yin mùsùlùmí ẹgbọ́ o ẹ̀yin wá sí àwọn ọmọ ogun Allah yìí àwọn Allah ni wọ́n sórí ibú torí pé ọ̀rọ̀ Allah wọ́ọ̀dì nínú Kùránì opposite ni o opposite nínú Kùránì wọ́ọ̀dù ni o ala ẹgbọ́ o inna hizballahi àwọn ọmọ ogun Allah humul muflihun olóhùn ni àwọn ni wọ́n jẹ́rìí o ṣùgbọ́n fil haqiqa ní ti pàápàá èrè ìbúlẹ̀ ṣe o tẹ́ bá múra sí so kò jẹ́ bí ó ṣe jẹ́ mẹ́ so ẹ jẹ́ kí ká mú mi sílẹ̀ kí a máa tún pàdé ní ìjọ mẹ́jọ àbí ẹ̀kọ́ ni. ṣèyí kí wa Malik kọlọ́run darí yín pẹ́. a kú Friday ní so gẹ́gẹ́ bá a ṣe máa ń kírun every Friday lẹ́tí rí yẹn so nǹkan tá à ń fà yọ ń bẹ̀ ni pé nǹkan tí àwọn àfà tí wọ́n ń ké fún yín lórí ìrun tí gbogbo yín ṣe àmì sí ní gbogbo ohun tá a kà ń bì báyìí ìjẹ́ nǹkan tá a lè fi ṣe àpèjúwe ìwúre àbádúrà bẹ́ẹ̀ ṣe mọ́ sí ìjó wà ń bẹ̀ gbogbo ohun tá à ń kà ń bì ní ẹ pa wọ́n tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bá ṣe mùsùlùmí pa wọ́n ọ̀gá ilé iṣẹ́ rẹ̀ tó fún ẹ ní sálárì every month tí ó bá ṣe bí Islam kò lè wọ́n ní àti pa kò jogún dúkìá rà bí kí wọ́n lé wọn náà kó ń bisẹ́ wo àti ìyàwó rẹ̀ kébi ọmọ pa wọ́n tí president ìlú yóò bá ṣe Muslim ẹ pa so àwọn nǹkan tó wà nínú Quran tó ń gbé kiri nìyẹn bí ọlá pé kínní ìwọ́n ní tí rọ́bà lọ fógún ọdún ọjọ́ kan òdòdó máa dé bá kó tó dé irọ́ lè ti fẹ́ di òdodo mọ́ wa lọ́wọ́ gẹ́gẹ́ bí gbogbo wa náà sì rí i pé ó yẹ ẹlòmíì gan lẹ́nu pé tí gbogbo nǹkan tó ń kà yìí inú Quran náà ló wà inú Islam náà ló wà ó ń ya ẹlòmíì lẹ́nu gbọ́n even though ẹni tí ò fi taratara sí Islam ọ ẹni tó jẹ́ àfà ẹ wo ìmáàmù tó wá bíbá yìí sí àgbàlagbà àfà ni ìmáàmù tó dẹ̀ ní àwọn ọmọlé kéwú wọn lọ wo profile rẹ̀ so ní community rẹ̀ gan òun ló máa jẹ́ number 1 ó dé bíbá yìí sí àwọn nǹkan tí ò gbọ́ rí òun gan gbọ́ torí nígbà tóun bá ń ka Quran tọdún ẹ̀ ìtumọ̀ tó ń sẹ́ǹsì lórí ẹ̀ òun kọ́ la tú fún bíbá yìí lẹ́ni ó padà sá lọ ni ṣùgbọ́n dẹ̀ ti sá lọ yẹn àwọn tó ráwọn yẹn pọ̀ mi tó ti ka tó ti bá wá ṣètò àwọn ìyàwó ẹ̀ wà bẹ́ẹ̀ àwọn ọmọlé kéwú ẹ̀ wà bẹ́ẹ̀ tó lọ jù sọ́dọ̀ ẹ̀ kó bá wọn pọ̀ ní kéwú so àwọn ọmọ yẹn gan wọn á ti kọ́ ẹ̀kọ́ sí 2 sí 3 pé irọ́ ni gbogbo kinní yìí náà ẹ̀yin náà wò ẹ̀dẹ̀ ní ká gbà by fire by force àwọn Haúsá ní north Nàìjíríà ń bẹ̀ yẹn ẹ̀sìn yìí ló kó bá wọn ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí ẹ wọ́n bí wọ́n ṣe bímọ kalẹ̀ ìlú wọn tó wọ́n gbé mọ́ wọn tó bímọ ọ̀rẹ́ àwọn náà wo mọ ọ̀rẹ́ náà ẹ bí àwọn ọmọ kalẹ̀ ẹ̀kọ́ wọn wọ́n dàgbà ń sìn mọ́ alárúbáwá lẹ kó sí wọn lórí kúrò àwọn kan tó fi dàgbà nílé kólé ni wọ́n gbé wá náà wọ́n pààyàn torí ok wọ́n láwọn máa kí n fún ní àkáǹtì ọ̀yà Alhassani àbíkí wọ́n fẹ́ wọlé ẹsẹ̀ nìkan ẹ̀sẹ̀ Alhassani. kí lórúkọ yín náà kí lórúkọ yín. Audu ò ṣe Muslim ni àbí Auda ni. Mr. Adua Abayomi. Alhassani ẹ kì í wo wíwèé ti send request ẹ̀yìn yìí send request lè gbé big joe sókè Mr. Adua Yorùbá mi. Abayomi ẹ kó ètò Abayomi.
ẹ káàbọ̀ ẹgbẹ́ tẹ́lẹ̀ bá a sọ. ẹ kalẹ̀ ẹ kú ètò ẹ kú ohun náà ọlọ́run nípa ọmọ gbóyin lẹ́nu lágbára ọlọ́run. ṣe rí Islam ọkàn jẹ́ pé ẹni tí ò bá kéwú níwọ̀nba ó ṣòro tọ́sọ́nà níbi gbogbo tẹ́ ń sọ ò lè yí dáadáa o gbogbo tẹ́ ń sọ fún wa yìí kò lè yí wọn dáadáa torí pé ó ní nǹkan tí àwọn tó jẹ́ ọmọ Islam àwọn tá jẹ́ kàtó pé kí n sọ pé àwọn tá jẹ́ mùsùlùmí ní nǹkan táwọn bẹ̀rù jù láyé kí làwọn kan náà ni pé nínú àwọn kan tá a bá àti tá a gbọ́ pé tó bá kírun ọwọ́ náà tó bá gbàwẹ̀ ọ ṣe gbá ọ ṣàwùwọ́ ṣẹ́ni gbogbo nǹkan yẹn tó máa ń jẹ́ nǹkan tó ń jẹ́ pé ó ń jẹ́ kí ìbẹ̀rù àti ìpayà pọ̀ fún àti ìpayà kó pọ̀ fún ọmọ mùsùlùmí gan torí pé kò sí nǹkan tó bá ti báyìí a máa kọ́ wọ náà iná tí n bá kó tẹ́ kí n mọ́ àwọ̀ náà o yóò mọ̀ jẹ́ kí n mọ̀ bẹ̀rù. àwọn kan tó fi dẹ́rù bà wá tó fi dàbí pé wọ́n ti fi di grand nìyẹn bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ìwé náà fi dẹ́rù bà wá gbogbo tó fi dẹ́rù bóun láti lè kà fúnra wa yìí. bẹ́ẹ̀ni irọ́ sì ni gbogbo ẹ̀. irọ́ ni bẹ́ẹ̀ kírun bẹ́ẹ̀ gbàwẹ̀ bẹ́ẹ̀ lọ sáwúdí gbogbo mùsùlùmí àtọkùnrin àtobìnrin wọn máa jóná. so ẹdún àwọn àlùjànnà tí aláàròyìn fún wa yẹn kí ló wà lálùjànnà yẹn aláàròyìn tí ó sì ní ayé yìí. Allah tó nípa má mọ̀ tí ilé ayé alákọ̀ọ́kọ́ ní sálà ló dọ́tí ni alákọ̀ọ́ ló dọ́tí bẹ́ẹ̀ni ìròrí ọmọ ènìyàn náà fi kírètì ọtí so aláwa ní ọtí tó wà ní ayé yìí tá a mú o àwa tún dé àlùjànnà a máa mọtí mbẹ obìnrin wà ní ayé yìí ó ní lẹ́yìn òbí tó ti wà ní ayé ìkàdíjọ gbádùn ara wa tó bá tún dọjọ́ gbèdé àlìkẹ́ àwọn àtúkò 72 fún wa ẹ wá já ti bí sáré kéèsì ogun àwọn àràbù tó gbẹ̀sìn yẹn wá fún wa ìjẹ́ wọ́n fẹ́ wà nílé ayé tájọ́ wà yìí rárá àti rárá wọn fi apá pa. wọn ò lè fún yín níwèé gbẹlú wọn bẹ́ẹ̀ lọ kéwú nílùú wọn kẹló 15 years bí ọ̀dẹ̀ bá ti parí kéwú tẹ́tí sọ́jèdè wọn tán ẹ pẹ́ jù bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kan ni wọ́n ti dìpọ́tì yín padà wọ́n dẹ̀ sọ fún pọ́pọ́ yàtọ̀ náà ni wá wọ́n bá lọ sáwúdí ẹ wo ibi tí àwọn aláwọ̀ dúdú ń sùn ẹ wo ibi táwọn àràbù ń sùn wọ́n bá dẹ̀ wo ní gbogbo àgbáyé lẹ́ni ìlú tó gbé sáwúdí arábíà débi tó wà lẹ́ni áfíríkà ni bẹ́ẹ̀ ni o áfíríkà ni wọn ni wọ́n wá 8 jù lágbàáyé. àwọn àná ń kó wa lọ́bẹ̀. kò jí ká ọmọ nǹkan tá à ń ṣe àwọn ò sọ pé kólókó má roko àbí kólódò má rodò tẹ bá wọlé Yorùbá àdíjọ ìtàwọn afá ti ń pariwo kíníkan kíníkan kò sí babaláwo kankan tó jáde pé òun náà fẹ́ ṣe kóńgbákóńgbá pé káwọn náà máa ṣe tánìjí kiri wọn ò ráyè wọn. àwọn afá yìí náà ni kò sẹ́ni tí wọn ò lè tẹnu àbùkù lù so wọ́n dẹ̀ ní ẹni mi ò jẹ́ ní èèyàn mi ò ṣe nìyàn a lè fi wá lábàrò lásán ẹ ní máa bú àwọn tó ní wá ẹ ní máa sọ̀rọ̀ sáwọn tó ní wá ẹ ní máa sọ̀rọ̀ sí àwọn alálẹ̀ wa báwa gan jẹ́ muslim ara máa ta wá náà because àwọn tẹ̀ ń tẹnu àbùkùlù yìí tí ò bá sí àwọn kò lè sí àwa torí ẹ̀sìn islam tẹ́ wá fi ń tẹnu àbùkùlù wọn kí ni ìwúlò islam yẹn gangan nílẹ̀ wa bẹ́ẹ̀ni ẹ lè táyà kó bá tí islam ti ṣe fún wa nílẹ̀ Yorùbá àbí nílẹ̀ adúláwọ̀ lápapọ̀ so ẹ gbọ́dọ̀ sókè mú gbàgbọ́ yìí. ó pọ̀ o jẹ́rí mo ṣe wáyé ọmọ mùsùlùmí ni mí torí inú Islam náà bí mi sí so mo tún máa ń gbọ́ program mi ti pẹ́ o ní mo kàn máa lísìn yá lórí Facebook náà ní orí mo máa ń gbọ́ dáadáa ṣẹ́rí kò dáa ẹni tó bá ń ṣe kó máa ṣe èmi gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí báyìí nítorí pé bí mi sí Islam wọ́n ti bí mi sí Islam tó ti pẹ́ mo sì bẹ́ẹ̀ náà mo sì dàgbà sí àmọ́ ṣẹ́rí ó kéré kí n kórìíra ẹlòmíì yàtọ̀ sí ẹni tí ń ṣẹ̀sìn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. bàbá tó bí èmi àfa fanali tèmi ọmọ Ìlọrin lèmi ìgbà táwa gbọ́njú nílùú tẹ́. bí mi ṣe wáyé rí mi inú Islam torí mo ti kírun kan níbẹ̀ láti 2014 mo ti kírun kan. Mr. Ajua Mr. Emmanuel abishimata Mr. Ajua ń gbọ́ yín ẹ jẹ́ ká ṣe ń kankan ẹ sọ pé ṣì wà nínú Islam báyìí ni ṣe ṣì wà ń bẹ̀ báyìí. àmì ò sí inú Islam torí mo ti kírun ti pẹ́ ara tọ̀. torí ẹ̀yin náà sọ pé Islam máa jẹ́ kí n ra. torí pé mo ti kírun kan ní sọ́jà àgbà bíi bẹ́ẹ̀ni Islam máa jẹ́ kí èèyàn kó. ó máa jẹ́ kẹ́ kórìíra ẹ̀sìn kórìíra ni ẹ̀sìn yẹn ó yẹ kó rí bẹ́ẹ̀. kò lè kó gbogbo nǹkan táwọn náà rí kà
gbogbo nǹkan tá ẹ̀sìn kórìíra ni ẹ̀bẹ̀ gbogbo nǹkan tá a lórí ká níwọ̀n bá nínú kéwú tá a kà nínú tó ká náà kọ́ a rí i pé kò í ṣe. Kò sí kankan bí kí náà ṣe tẹ́ pé kó jábùrú mo ò pààyàn gbogbo tó ń ṣe mo ò bẹ̀rẹ̀ kankan sí wàhálà wọ́n ń ṣe nǹkan tiwọn náà ni so gbogbo tẹ́ ń sọ Ọlọ́run jẹ́ kó mọ àwọn èèyàn létí o Ọlọ́run jẹ́ kó mọ àwọn èèyàn létí Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kó mọ àwọn èèyàn létí torí pé òótọ́ bẹnu àṣà Yorùbá àfi tá a bá fẹ́ parọ́ lóko òótọ́ bẹnu àṣà Yorùbá pé àṣà àti ṣe Yorùbá òótọ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ sìn ẹni má kàn parọ́ fúnra lóko pé ẹ̀sìn kan ní tẹ́ mú wá fún ọ lè fi wé ń tọ́ ní kò jọra wọn pé nǹkan tí mo ní lélẹ́yìí àti nǹkan tí mo wá fún mi kò sí jọra wọn torí nǹkan bá mú wá fún ọ yóò lè tàbí kó dín ní tó bá ti mú nǹkan wá fún láti ibìkan pé kí ní àmú wá fún ọ lè gbà kó wá kọ́kọ́ pé lọ gbà lórí nǹkan tó ní ẹni bá ti gba nǹkan tó mú wá fún lórí nǹkan tó ní ọmọ àlè ni kò lọ́pọlọ ní. so Islam yẹn ṣẹ̀ṣì kan tó yẹ pé kó yẹ kéèyàn ó gbèrú kó rù bí ẹrù pé kìnìkan mo béèrè kankan lọ́wọ́ ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ mi mo ní tọ́jọ́ rẹ̀ mi torí àmọ́jọ́ jiyàn bí ẹ̀sìn yìí àmọ́jọ́ jiyàn torí wọn sọ fún mi pé ṣé Yorùbá ni ìwọ ni mo ní bí n bá ti wá ṣe Yorùbá pátápátá náà Yorùbá sálẹ̀ mi náà so mo máa tó fún mo ní bá a ṣe wà ní ìsìn Ọlọ́run ló dá wa lóòótọ́ mo ní ta ló dáhùn ó ní Allah ló dáhùn mo ní Allah ok ó dá ta ló dé mi ó ní Allah ló dé mi náà ta ló dá ayé ó lálà ló dá ayé mo ní ó dá Allah tó wá dá àwọn tó dé mi tó sì dá gbogbo ayé pátá ó sì fẹ́ ká ṣẹ̀ṣẹ̀ kan náà àwọn tí wọn ò sì ṣẹ̀ṣẹ̀ wa náà tí a pa àwọn òsínú Islam tí wọn ò sínú kírísítẹ́nì pé àwọn òsínú pé kírísítẹ́nì ni wọn oníṣẹ̀ṣẹ̀ ni wọn aláwọ̀ ayé kan náà ní ètò tó ń fún wọn lọ́mọ sí sọ pé àgbọn bá tó dábàá lọ́pọ̀lọ́ àwọn pé aláwọ̀ ti gbé sọ́pọ̀ tá a lè parí òun náà wá rorò mo ní aláwọ̀ ti gbé sọ́pọ̀ tá a lè parí torí pé tó bá rí pé ó fẹ́ ṣiṣẹ́ rẹ̀ fúnra rẹ̀ ni ọ̀rọ̀ lẹ́sọ̀ àwọn tí wọ́n bímọ ò ní bímọ sí mọ́ kírísítẹ́nì oníròyìn ṣe bí tí ó ṣe bímọ sí aláàtọ̀ ní kí wọ́n mọ́dún ọmọ àwọn ẹlẹ́bọ kiri kó mọ pa àwọn Júù kiri kó mọ pa àwọn kírísítẹ́nì kiri aláàyè náà ní ẹtú wá sọ fún pé iṣẹ́ aláàyè náà ní fún àwọn Júù lọ́mọ àbítò ẹgbà 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 ti gọ àwọn mùsùlùmí ti gọ báwọn àti gọ báwọn àbáwá gọ nígbà tí Allah bá ara wọn sọ pé kálọ pèpè sójú ọ̀nà Allah káfà wọn wọlé kan wá ṣe ẹ̀sìn Islam ọwọ́ báyìí kábọ̀ Allah ní kan náà ní tó fún wọn lọ́mọ tó ní kó mọ bí sí kó mọ rẹ̀ sí. ó dẹ̀ ló wọ̀ fẹ́ wọn. sẹ́ni pé àfi tí mùsùlùmí bá lè ro lókù àwọn tó fẹ́ tó bá ti lè ro. ó ṣe the same thing ó ṣe the same thing ó ṣe fáwọn tó fẹ́ gbogbo ń tà ń sí ó ṣe fáwọn tó fẹ́. mo jẹ́ mú wá fún ayé rọ ó sọ̀rọ̀ mọ́. àbí like ó yẹ kí different wà ń bẹ irú ẹni tó repo sínú mọ́tò ẹ̀ ó máa rí mọ́tò ẹ̀ drive. taba sọ lọ́ngbà wọn ni aramọ́nù lọ́lọ́ aramọ́nù àràjì ọba àjọkẹ́ ayọba sàkẹ́ ọ̀rọ̀ bó ayé ibo so most láíláí so mùsùlùmí tó lè gbọ́ yín dáadáa tó nira fún jù láyé ó ní mùsùlùmí tó lọ sí ẹ̀kọ́ Islamic rárá tọ́ kò sí tẹ́lẹ̀ sọ yóò mọ yìí náà yóò mọ yìí nítorí pé kò yé sí torí pé èdè tí wọ́n sọ fún gan kò gbọ́ àmọ́ bá ṣe ti pé wọ́n bí sínú rẹ̀ wọ́n ti gbà pé nǹkan sọ yìí ò tọ̀nà so n tẹ́yìn bá sọ fún un kódà ó lè ní ìrọ̀lẹ́ nípa àṣẹ náà sọ n tẹ́yìn sọ nítumọ̀ n tẹ́yìn sọ nítumọ̀ torí pé gbogbo náà làánà ń gbọ́ bẹ́ẹ̀ sí a sì ń ka àkọ́kọ́ kan náà làánà ń ka nutira so ọlọ́mọ bá wa tọ́ gbó Olódùmarè bá wa tọ́ gbọ́ tí ò tí ì mọ̀ náà yóò bá wa tọ́ sọ́nà torí pé lónìí nínú ìmọ̀lọ́hún nínú ìrìnàjò ayé lẹ́yìn tí mo mọ̀ kì í ṣe pé bóyá ká sọ pé àyàkàjọ mo fẹ́ mọ̀ Ọlọ́run mo ti ka kíw mo ti ń kírun mo ti ń gbàwẹ̀ mo ti mọ̀ Ọlọ́run irọ́ ni ìrìnàjò ayé tẹ́yìn bá náà lẹ́yìn fún mọ̀ Ọlọ́run so kọ́lọ́ bá wa tọ́ àwọn tí ò tí ì mọ̀ náà Olódùmarè bá wa tọ́ sọ́nà kọ́wọn náà padà sílé. mi àṣẹ o. kò sí kankan tó wà níbi pé à ń kírun à ń gbàwẹ̀ à ń ṣe kíní àwẹ̀ mo ti gbàwẹ̀ kẹ́hìn nísìn more than many years ni èyí sì ṣàdédé wọn gbà fúnra mi Ọlọ́run ò jẹ́ ń gbà mọ́ Olódùmarè ò jẹ́ ń gbà mọ́ tó yẹ pé ó mo ti wà kò sí nǹkan tí ń bà mí lórí pé bóyá ibì kan wà tó yẹ pé dábìlì gàzábì kan abádébì kan á lọ jẹyà á lọ wọná lọ sí ìdókòwò pẹ̀lú gbogbo yìí mọ́ torí pé ẹni tẹ́ fún mi pé tí wọ́n wí ẹran léyà ó dájú kó ní ẹni náà Fúlàní máa dẹ̀rẹ̀ léyà bó wà lẹ́yìn òkúta àwọn ẹran ìyá ló ń ta wọn ni o. ẹni tẹ́ fún mi pé lásìwájú mi ẹni tẹ́ ní òun lásìwájú mi
fún ilẹ̀ síwájú mi ó ní àríkọ́sẹ̀ dáadáa wà lára rẹ̀ mo wá kà ní ìmúlẹ̀ rí pé àríkọ́sẹ̀ wo aláwọ̀ àtẹ̀lé báyìí àbí làkọ́dé kánà lẹ́kọ́ bí rọ̀ sóòlè láyé ó sì wọ̀ tún násà nìtún àríkọ́sẹ̀ wo láwọ̀ àtẹ̀lé látara níbi báyìí ṣé àríkọ́sẹ̀ gbogbo à ń kógun jà lókà kí àbí à ń ṣe wà ń búwe lé à ń ṣe lé tá a náà rí bọ̀ ṣé lámọ̀ tẹ̀lé wà á lè tẹ̀lé tó tá bá tẹ̀lé gbígbà tí èèyàn fẹ́ kọ́ ara rẹ̀ sí wàhálà tí wọ́n gbé tí wọ́n lọ rí kí wọn ni abramani ṣe ń lọ rí oyin lọ́wọ́. so gbogbo tẹ́ ń kọ́ wa yìí ọlọ́ọ̀jẹ̀ kí ó kán tó káwọn tó bọ̀ mọ́ sí kó tó mọ iye wọn ju ti tẹ́lẹ̀ lọ. Rasidi Olúwo gẹ̀ẹ́sì ní US kò lè wọ US mọ́ tó fi dọ̀tún la mẹ́wàá tí ì jáde láyé. Rasidi Olúwo èmi ò rí wà dáadáa kan tó wà lára anábìtá ní kákọ́sì rẹ̀ so kọ́ ló fi wá mọ̀nà àwa ti mọ̀nà báyìí. wọ́n tó máa fọ́ láàrẹ̀ tọrọ. àwọn tí òye náà ń fọlá wọn tó náà fọlá wọn mọ̀ tọrọ jáde torí pé ẹni tí òye ni ẹni tí òye ni ẹni tí ò bá ti lọ lé kú pàápàá wàlá oníṣòro wàlá ẹni pé irú mọ́mù tó wálẹ̀ kan ńgbà tí ẹ ka bìkan fún o náà yóò tó lọ mọ gbé o bá tẹ̀lé tó ti já lọ. onísùn mọ́júmọ́ yìí ni. mo tọ́ mọ̀ ní kìíní ibi tó ní ti mọ̀ ronú nù ṣe rí ìṣòro tó wà lójú ni pé àwọn tó jẹ́ ṣéèkì tó já fà tó ti dàgbà nínú ìsìlámù ó nẹwàá láti padà tí wọ́n bá padà gan nínú ẹ̀mú ti pa. irú wọn yẹn gẹ́gẹ́ làlá ní kan pa. àwọn nọ́mbà wọn ẹgbẹ́ òkùnkùn ìsìlámù so àwọn yẹn tún mọ àṣírí láì ṣe ẹgbẹ́ òkùnkùn ẹni tó bá kó ní ìsìlámù kan pa ẹni tó bá bú mọ́mọ́dù kan pa wọ́n dẹ̀ ń ṣe àwọn ìjọba dẹ̀ wò wọ́n. so ẹ ṣe gan-an tàbí network wọn lọ sí Mr. Emmanuel lè sọ̀rọ̀ báyìí. ok ẹ bá sọ bàbá. bọ́dà kẹ lo space mi ẹ ṣeun ó kí gbogbo. ok ẹ ṣe Mr. Emmanuel à ń gbọ́ yín. ìyá múlíkà ẹ ti ń lọ ní. mo kí gbogbo yín o. ẹ kalẹ́ o. ṣẹ̀rí inú mi dùn ẹ kalẹ́ sá o. ẹ mẹ́sì bàbá olówó ìkọ̀ mọ́ kí gbogbo yín. ètòrí ìfọ̀dá èmi ò ṣe Christian mo ò ṣe Muslim. Christian ni mi tẹ́lẹ̀ ṣe ń get me. but one of the things tó ń pè mo fẹ́ jẹ́ kí àwọn tó ń jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí mọ̀ ṣẹ́rí àwọn Arab yìí ṣe ń get me. Scammer ni wọ́n o. mo ti dé ìlú wọn rí dáadáa. báwo ni wọ́n ṣe jẹ́ scammer ìlú wọn deside ni wọ́n jókòó gidi gan tí wọ́n gbé ọpọlọ yìí lẹ̀ báwo la ṣe fẹ́ jẹ́ kí báwo la ṣe fẹ́ rí owó wọ ìlú wa dáadáa náà fi gbé ẹ̀sìn mùsùlùmí jáde o ṣé ń get me sir. òun ní pé tí ẹ bá wo ìlú wọn dáadáa kò sí àǹfààní kankan ní ìlú bẹ̀yẹn àtọ́ ètò ẹ̀lẹ́fẹ̀ ní pé wọ́n fi ogun wọ́n fi ń ja ìlú káàkiri láti máa kó èrè ìlú yẹn kọ́ máa kó wá sí ìlú wọn. àwa pé a jẹ́ òpònú àwọn Muslim tó ń jẹ́ òpònú tó yẹ pé wọ́n máa lọ sọ́hùn náà sì ms bàbá ṣe rí àwọn mọ́ọ̀sì ń sìn kò wá jìnnà síra wọn mọ́ wọ́n ti kọ́ mọ́ọ̀sì bíi chọ́ọ̀chì nítorí tí wọ́n ti lọ sí Saudi wọ́n máa lọ gbọ́ owó ọkọ̀ lọ tọrọ bára bẹ́ẹ̀ náà lọ́dẹ̀ wọn tẹ́rí tí wọ́n lọ sí kínní Arafa àbí kí wọ́n pè wọ́n tó lọ sí Mẹ́kà ṣẹ́gbọ́n wọ́n lọ ń tọrọ owó wálé ni o bẹ́ẹ̀ náà lọ́dẹ̀ wọn. wọ́n tó máa ń lọ sí. èyí tó ń lọ sí Mẹ́kà ni mò ń sọ. no àwọn ti Jerusalem yẹn náà àwọn náà máa lọ ń tọrọ owó ni tó máa lọ ń bá òkú. ṣé ń gẹ́tì mi òun ní pé wọ́n máa lọ ń tọrọ owó wá tó máa ti tọrọ owó wá wọ́n máa parọ́ lọ́hùn pé ìlú wọn àwọn kírísítẹ́nì àwọn ẹlẹ́bọ àwọn ti fẹ́ pa wọ́n kú o check get me sir wọ́n ti fẹ́ pa wọ́n kú o pé wọ́n ti Jerusalem yẹn sáwọn náà máa lọ ń tọrọ owó ń bẹ̀ tó máa lọ fọwọ́ ra òkúta bíi white kan báyìí àwọn náà máa lọ ń tọrọ owó ni àwọn kírísítẹ́nì ní Jerusalem. ebi ẹ ṣàgbọ́ pa monster system gbogbo wọn ni èrò get me mo wo clip kan ní àárọ̀ yìí tí kírísítẹ́nì tí ó ta ṣọ́ọ̀ṣì ẹ̀ tó ta fún àwọn Muslim lórí ọ̀nẹ́ẹ̀tì ṣe get me sir. bẹ́ẹ̀ni. so now thing ṣe rí many of them they are very umbrella ẹni wọ́n ti gbẹ́ni orí wọn scammer ni wọ́n kí àáfà kó máa sọ pé kó máa sọ pé ege sálámọ̀ sí ànábì ó dẹ̀ wá kí ànábì igi rìn ó wá kí ànábì ṣe ń get me. so ṣe rí Nàìjíríà àwa tí a jẹ́ Yorùbá especially àwọn Yorùbá yẹn irọ́ tí bàbá wọn ti gbélé òun ni wọ́n ṣe ń follow ètò dáa àti jẹ wọn àti mu wọn òun náà fi ń parọ́ káàkiri
tọ́ bá ti lè mú ọmọ kékeré báyìí láti ilẹ̀ wa wọ́n máa brain wash ẹ̀ wọ́n máa po ipo wọ́n máa pò sí ọmọ lórí kọ́ lè believe pé nǹkan tó wà nínú ẹ wo ní last time tí mo gbọ́ show yín last lọ sọ pé àdúrà kan wà nínú tó wà nínú Quran kò sádùúrà kankan bẹ́ẹ̀ one of my boss láàárọ̀ is a Muslim mo sọ fún mo ní ànábì tí ẹ̀ ń tẹ̀lé mo sọ fún láàárọ̀ ní àárọ̀ mo ní ànábì tí ẹ̀ ń tẹ̀lé mo ní ó gbé ọmọ ọdún mẹ́fà níyàwó ó bá sùn ní ọmọ ọdún mẹ́sàn-án oníláyé irọ́ ní ẹmọ kan tó wá fọ́nì mo wá rí one of your show tí ẹ ti sọ ọ̀rọ̀ pa ti pé ọba Aisha àbí Aisha kọ́ lórúkọ ẹni sà. Hello sir. bẹ́ẹ̀ni ìṣẹ́jú kan la fún bẹ́ẹ̀ni Aisha náà ni. bẹ́ẹ̀ni so mo take clip yẹn mo ti send ẹ̀ sí lọ́wọ́ alẹ́ kóun náà lọ gbọ́ kó lọ kà dáadáa kó mọ̀ pé nǹkan tí mò ń bá òun fà ní àárọ̀ yìí òótọ́ ni. náà nígbà tí ẹ bá sọ pé ok ẹ ń béèrè kí ni dáadáa márùn tí ànábì ti gbé tí àwọn èèyàn ti jàǹfààní lára ẹ̀ ọ̀hún lè rí sọ. wọn lè rí sọ Ọlọ́run bá ń bọ́ ibo ló ti fẹ́ rí wàhálà tí à ń kó sí gidi gan òun ní religion ṣé ẹ gbọ́ mi religion ìyẹn gbọ́gbọ́ ní big problem nǹkan tá à ń fèsì lọ́wọ́lọ́wọ́ báyìí both our politician wa both àwọn tó wà lókè problem tá à ní lọ́wọ́lọ́wọ́ tá à ń fèsì ní Nàìjíríà ni. religion náà ló fi kọjú sí àwọn ìjọba wa ló fi dàbí pé àwọn ìjọba wa àwọn òun gbọ́gbọ́ ní problem wa. religion yẹn ni ojú kan lè dá nǹkan kan ṣe. àtọ́ wọ́n jẹ̀ máa lọ sí another country. kò dẹ̀ wọ́n ní so tó bá ti ṣòfin ọlọ́pàá máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́. ẹ máa wọ ọmọ olójúlówó tó pẹ̀rẹ̀ ẹ̀ lọ́mọ ẹrú ọlọ́mà jẹ́ èmi ọmọ ẹrú ọmọ ojúlówó lèmi tẹ́ bá sọ pé ẹ̀yin ọmọ ẹrú lọ́wọ́n ta lọ́mọ ẹrú. ẹrú ní bàbá ọ̀nà lójú. ta lẹ́rú ọmọ àsọpọ̀ wọn ẹrú ó mà ga o tẹ́ bá ń bá wọn sọ́nà ẹgbà tó yẹ pé ẹrú ni wọ́n ní arabu ọ̀gbìn tó báwọn náà ṣe ní translate wá sí bíbáyìí tẹ́ bá ń bá wọn sọ agídí ìṣá pọ̀ ṣé láti ìkókó náà wọ́n ti bí agídí yẹn mọ́ àwọn tí ó ń ṣe ẹ̀sìn yẹn ni tẹ́ bá jọ ń sọ̀rọ̀ báyìí àfi kí wọ́n náà yẹn àfi kọ́ gún yín lọ́bẹ ni. ẹ ṣeun Mr. Emmanuel. ọkọ̀ aṣíwájú wọn ti bá. ẹ ṣe gan kárí yẹkẹ́ Ọlọ́run adúró tì bẹ́ẹ̀ ṣe ń jẹ́ kójú wọn kó láyé o èyí tó bá lè gbọ́dẹ̀ ní o tó bá fẹ́ jẹ́ kójú òun là ló máa là o Ọlọ́run adúró tì ọgbọ́n ìmọ̀ àtòyé Ọlọ́run kò ní parẹ́ nínú ayé yín o. ẹ ṣe o mo dúpẹ́ o. So Mr. TQ official mùsùlùmí lèmi. ok Big Joe dàísẹ́ request mo ń gbọ́ yín TQ. So lákọ̀ọ́kọ́ náà ìgbìyànjú lẹ́yìn ṣe so ìgbìyànjú tẹ́yìn náà báyìí lẹ́yìn ṣe fún kálukú náà lábá níbi tó bá fi sí. So ó gbìyànjú kankan àríkàn labrate àwọn èèyàn wa ni ìyẹn ṣe gbìyànjú abẹ́nìkan dulẹ̀ táwọn pé bóyá fẹ́ gbìyànjú bóyá rí lẹ́yìn gbà. So ẹ bá wa sọ dáadáa márùn tí mo mọdún gbélé ayé ṣe bẹ́ẹ̀ jíjẹ́ mùsùlùmí. ẹ kọ́kọ́ ní sùúrù lákọ̀ọ́kọ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àhesọ ọ̀rọ̀ òun lẹ ti mú nínú Quran tó já sí pé ó yàtọ̀ sí ohun tí tó wà ń bẹ̀ tó dẹ̀ já sí pé lábẹ́ wípé bóyá yes ẹ̀ka Quran bóyá ẹ jẹ́ mùsùlùmí rí àbí nǹkan kan ẹ ti wá rò pé ẹ ti gbọ́ yé tán ẹ máa fara balẹ̀ dáadáa. ẹni sùúrù ẹja ṣe báyà fa tí ẹgbẹ́ òkùnkùn ní ìsìláàmù ní tó fi ní ẹni tó bá fi ìsìláàmù lẹ́ẹ̀kan pa. ẹni tó bá fi ìsìláàmù lẹ́ẹ̀kì wọ́n pa tẹ̀ sọ yẹn kò sí tó jẹ́ bẹ́ẹ̀ nínú ìsìláàmù ni. ẹ máa gbọ́ mi. bàbá fún yín láyà tó sọ bẹ́ẹ̀ nǹkan. mo mọ̀ pé máa fẹ́ mú àwọn àyà kan wá nínú Quran. ta ló kọ àwọn àyà tá fẹ́ mú ẹ farabalẹ̀. ẹni sùúrù ta ló kọ àwọn àyà yẹn sínú Quran nìyẹn. Ọlọ́run ló kọ. Allah ló kọ. sáwà la kọ ni. Allah Ọlọ́run ọba Allah ló kọ. no sáwà la kọ. oníṣẹ́ yín lẹ kọ. kí ló wá ní pé wọ́n sọ pé àwọn tó ṣe àwọn ẹni sọ̀rọ̀ ohun tí mo fi ń sọ fún yín nìyẹn pé everything ló ní context gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ mọ̀ pé everything ní context àyàfi tẹ́ bá kàn fẹ́ ṣe àtakò. yes now tafsiri wa. so everything bá wá ní context tẹ́ ẹ̀dẹ̀ mọ̀ pé everything ní context ẹ wà farabalẹ̀ Ọlọ́run ọba tó sọ nínú Quran ní àwọn àyà tẹ́ ń kóòtù yẹn pé kí wọ́n pa kí wọ́n ṣe gbá yẹn òun náà ló ń sọ láwọn àyà míì nínú Quran tó máa sọ fún yín pé iná lẹ́sìn náà àmọ̀nù téèyàn bá gbàgbọ́ fún mọ̀káfàrú tó tún ṣáì gbàgbọ́ fún màámọ̀nù tó tún wá gbàgbọ́ fún mọ̀káfàrú tó ṣáì gbàgbọ́ tó bá yẹ pọ́lọ́run ní kẹ́ ẹ ti pa láti pele àkọ́kọ́ ṣé yóò dárúkọ pé kí ẹnìyẹn tún wá padà láti. àwa táwa ń bí àkín ṣòmùgọ̀ ká àyà yẹn délẹ̀ ó ní òun ò ní dárí. ṣé bóun mò ń kà lọ́wọ́ ṣe ti tẹ̀ ṣé bí mò ń sọ̀rọ̀ kan iná lẹ́sìn náà àmọ̀nù fún mọ̀káfàrú fún màámọ̀nù fún mọ̀káfàrú fún mọ̀sídájú kúfúrọ́n àbí lámbíàkú ní láhùlì yàgùfúrọ̀ làhùn wàlálì àdí àwọn sàbílà ohun tó parí àyà yẹn nìyẹn
so ẹ farabalẹ̀ dáadáa. ìkan tí adéṣin wa ní gbogbo òdu pé ẹgbẹ́ òkùnkùn ní ìsìlámù ìdílé ni ẹ ní sùúrù ṣe fẹ́ kéèyàn sọ̀rọ̀ abẹ́fẹ́ kéèyàn sọ̀rọ̀. ìkan tó bí yín bọ́lá tún yẹn tí ẹgbẹ́ òkùnkùn ní ìsìlámù ni ẹni ò sínú ìsìlámù pé tó bá fi ìsìlámù lẹ̀. ìsìlámù kì í ṣe ẹgbẹ́ òkùnkùn kò dẹ̀ sẹ́ni kankan. Allah ni ẹni tó bá fi ìsìlámù lẹ̀ àti Muhammadu ó ní kàn pa ẹni tó bá bí Muhammadu kan pa ṣẹ́gbẹ́ òkùnkùn ni nígbà tí ń ṣẹlẹ̀ tí gbogbo wa rí. ẹ farabalẹ̀ àkọ́kọ́ ní number one ṣe rí ń tẹ́ sọ yẹn kò rí bẹ́ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn àyà tẹ́ mú wa ibi tọ́lọ́run ti sọ fàkóso. ẹni kò rí bẹ́ẹ̀ sẹ́rí sẹ́yìn ní evidence ti yín pé kò rí bẹ́ẹ̀ èmi ní evidence ní síta máa fún yín wọ́n pa Hafsat wọ́n pa torí pé ó sọ̀rọ̀ sí Islam wọ́n pa Hafsat ní Kano wọ́n pa ìyá kan ní Kano torí pé ó sọ̀rọ̀ sí Islam. kílẹ̀ ń sọ yìí Deborah tó pa ní Kano ẹni sùn wọ́n pa Deborah àbí very good ẹni sùúrù alákọ̀ọ́kọ́ ni wípé Deborah tí wọ́n pa Ọlọ́run kọ́ ló ní kí wọ́n pa àwọn tí wọ́n ṣe Islam gbọ́ bí Allah ló ní kí wọ́n pa àti Muhammadu. ẹni sùúrù náà ṣé bẹ́ẹ̀ fẹ́ kéèyàn náà ṣàlàyé ẹ ṣàfẹ́ gbọ́rò tẹlómi. ó yá ìsọ̀rọ̀. àwọn tí wọ́n bá ṣe Islam gbọ́ bí irú yín báyìí náà máa ń múrú àwọn verdict bẹ́ẹ̀ yẹn wá àkọ́kọ́ náà nínú Islam kò sí tó ń jẹ́ ìfipámúni la ikraha fi din kò sí tó ń jẹ́ ìfipámúni nínú ẹ̀sìn kọ́ tabayyana rushdu minal ghayy mọ̀ tún yàtọ̀ tó sì tẹ́ bá wá ti rí àwọn àyè tẹ́ bá ti wá jẹ́ àwọn àyè kan lọ́tún tàbí lósì tẹ́ ń gbọ́ òfin pé kí wọ́n pa ẹni báyìí ohun tẹ́ máa kọ́kọ́ béèrè ni pé kí ló fa sábàbí irú àyà yìí torí pé Ọlọ́run tó sọ pé kò sí ìfipámúni òun náà tó máa sọ pé kí wọ́n pa lẹ́ẹ̀kan ẹ mẹ́nu bà nǹkan kan ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ mẹ́nu bà nǹkan kan wípé Ọlọ́run ọba ní káwọn èèyàn máa pèpè sínú ẹ̀sìn Islam Ọlọ́run ọba yìí náà ló sọ wípé nínú Quran pé wàlà ọ̀ṣà rabbuka la amana man fil ardi kulluhum jami'an tó bá yẹ pé wu Ọlọ́run ni yóò jẹ́ kí gbogbo yín nígbàgbọ́ nínú òròrí kan ẹni tó dá ayé àti ọ̀run tó dá ọpọlọ èèyàn tó bá fẹ́ kí gbogbo wa máa ṣe nǹkan kan náà ẹ̀kan náà là á ṣe kí ni tí brain wa máa lọ sójú kan náà so wípa wá wà diversified nínú òròrí òun náà ló fa diversification nínú interpretation tẹ́ ẹ̀ ní tó fi já sí pé tẹ́yìn bá kà á pẹ̀lú ọkàn wípé ẹni yìí ohun tí mo fẹ́ kó conclude sí ni pé ẹni yìí sọ pé kí wọ́n pa. ms ẹ dákẹ́ bá wa gbé kúrò níbi tá láti ní kí wọ́n pa ẹni tó bá fi ìsìlámù lẹ̀ mo ti gbé síbẹ̀ káfà yìí bá wa kà ó yà fún ẹ bá wa tú bíbà yìí pẹ̀lú orí tí ẹ bá wa tú bíbà yìí. ṣé bóun ni mò ń ká yẹ farabalẹ̀ pàtàkì múnà sáwà àmàlà pàtàkì múnà òrìyà Ọlọ́run bá ní ó wù wọ́n wàdú law takfuruna kama kafaru ó wù wọ́n tó jásí pé tó bá jásí pé ẹ ṣe ìgbàgbọ́ bí àwọn aláìgbàgbọ́ ní fatakununa sawa and ẹ máa dà gẹ́gẹ́ bí wọn falatatakhizu minhum awliya ẹ má ṣe wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ hatta yuhajiru fi sabilillah àyàfi tí wọ́n bá ṣe kíni táwọn náà bá jáde lójú ọ̀nà Ọlọ́run fa in tawallaw tí wọ́n bá wá ṣe kíni tí wọ́n bá yí júdà faqtuluhum kí ẹ ṣe kíni kẹ ẹ pa wọn fakhuzuhum kẹ mú wọn waqtuluhum kẹ ẹ pa wọn níbikíbi tẹ bá ti rí wọn wala tatakhizu minhum waliyan wala nasira ẹ má ṣe fi wọn ṣe ọ̀rẹ́ tàbí aláàánú very good màá wá fún yín ní báàsì bíi mẹ́rin kún tẹ. ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam àbí ìṣẹ́gbẹ́ òkùnkùn. Islam ò fi ń ṣẹgbẹ́ òkùnkùn ó ní mo ṣe ń ṣàlàyé ẹni sùúrù ṣé ní ṣe gbọ́ tẹ bá ní sùúrù ẹ gbọ́n táwọn èèyàn fẹ́ sọ láàyè bomi Ọlọ́run bá tún sọ ń bomi ṣe ń gbọ́ mi. no ẹ máa ẹ ti bomi ẹ kọ́kọ́ tú bíbá ìṣàlàyé bíbá fún wa ẹ tó lọ bomi ẹ ti kà kán bá ẹ máa gbọ́ ẹni sùúrù ẹ máa gbọ́ Mr. orúkọ yín Mr. T bẹ́ẹ̀ ṣe kà kán ẹ ṣàlàyé kí ni ibẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ kí làlá sọ ẹ ṣàlàyé simple ẹ fẹ́. ok ẹ farabalẹ̀ ok ṣe rí ọdún 13 gbáko ni wọ́n fi ń pa àwọn mùsùlùmí ṣe é mọ̀ tí àwọn mùsùlùmí ò pààyàn kankan padà ṣe kọ́kọ́ mọ̀ yẹn. no ẹ máa gbọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ nígbà lélẹ̀ bẹ́ẹ̀ ṣe kàǹkàn sìn áníkẹ́tì ẹni wọ́n pa muslim fún ọdún 13. ń tẹ kàyí ẹdúró ní sùúrù ṣẹlẹ̀ ẹnu fúlàní tó ti pa muslim lọ fọdún 13. àbí ṣe kan ṣe àgbẹ̀ àtàwọn àbí ẹ̀kan máa sọ nǹkan tí ó sì ẹ̀sẹ̀ ká ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí wọ́n ti pa muslim fún ọdún 13 ẹ lè wá ṣe fún wa ẹ kọ́kọ́ tú nǹkan tẹ̀ ká. ohun tí ẹ kà mo ti tú already ṣe bí lárúbáwá àti english lẹ gbé wáyé. kí ni wọ́n sọ fún ẹni tó bá fi islam lẹ́mí báyìí kí ni wọ́n ní kẹ́ ṣe kí ló ní kẹ́ ṣe fẹ́ nìyẹn. kò sí ẹni tó bá fi islam lẹ́m̀bẹ̀ ohun tó sọ ní pé fàyín ta wá. àwọn tí wọ́n bá yí ojú wọn padà fàkùtì ẹ mú wọn kẹ́ pa wọ́n àbí. kí ni wọ́n lọ́wọ́ ṣe mọ́. ẹni sùúrù ṣe fẹ́ kí n sọ tèmi. afẹ́kẹ́ tú nǹkan tẹ̀ tú kó yé gbogbo wa nǹkan kẹ́ máa tú kó máa yé yìí tí wọ́n bá yí padà pọ́n wọn ò ṣe kí ni mọ́ nǹkan tá a béèrè. tí wọ́n bá yí padà tí wọ́n tẹ̀lé ẹni tí ẹjọ́ ń jáde lọ sójú ogun yẹn àbí. no ẹ máa gbọ́ nǹkan tí wọ́n kọ sójú ogun ni wọ́n kọ síbí ìbàyẹn sí ní nǹkan tẹ̀ ká. okay so do not take them as allies unless they emigrate. no ẹ máa gbọ́ ẹni sọ ẹ máa gbọ́ ẹ má fi òyìnbó pè yín lórí nǹkan tí wọ́n kọ síbí ìbàyẹn ẹ kàn tún nǹkan tí wọ́n kọ ẹ jẹ́ kí ẹ jẹ́ rárá túbẹ̀ nìkan yìí. ó ní tí wọ́n bá padà wá sí ojú ọ̀nà Allah yẹn tó di muslim ẹ bá wọn ṣe tí wọ́n bá yí padà pọ̀ wọn ò ṣe mọ́ kí lẹ́yìn inú ẹgbọ́n kan tẹ ká ẹgbọ́n kan tẹ tọ́ bá padà wá tó di muslim wọn ò ṣe mọ́ tí wọ́n bá ṣe islam. ohun tẹ̀sọ̀ tán sí ìbò náà ti sọ́nù fásì yẹn. ó yẹ tún kà kí o bá yé gbọ́ yí pé wọ́n sọ nǹkan tí mo sọ yìí.
ohun tẹ́ ẹ sọ gẹ́lẹ́nsìn tẹ́ ẹ sọ gẹ́lẹ́nsìn. ms ẹka kìíní kíka fún gbogbo ènìyàn. they wish he would disbelieve as they have disbelieved. so ẹyin ni bàbá wa lọ ẹ pa máìkì yẹn jẹ́ ká tu ẹ ti ní kò sí níbẹ̀. so àwọn tí wọ́n ń ṣe muslim wọ́n fẹ́ kí àwọn muslim yẹn kọ́ ṣá ìgbàgbọ́ kọ́ má ṣe islam mọ́. so you will all be alike. wọ́n á lè jọ di bákan náà wọ́n á jọ jẹ́ ex-muslim. so do not take them as allies. Allah wá sọ fún àwọn muslim pé ẹ má bá wọn ṣe o ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ o. unless they emigrate in the cause of Allah. àyàfi tí wọ́n bá di muslim tí wọ́n wá sójú ọ̀nà Allah. but if they turn away. àmọ́ tí wọ́n bá yí padà pọ̀ wọn ò ṣe mọ́. then seize them. kẹ jí wọn gbé bọ́n Boko Haram ṣe máa ń jíyàn gbé. and unalive them wherever you find them. kẹ́ẹ̀dẹ̀ pa wọn níbikíbi tẹ́ bá ti bá wọn. so Kùránì yìí àdìsí wà tó support ẹ̀ tó sọ nǹkan tó Kùránì. ẹni sùúrù so ẹ máa gbọ́ ẹ ṣàlàyé bí ìbàdí fún wa là ń sọ fún mi. ok ṣé kí n ṣàlàyé ẹ ṣe máa wá gbọ́ ti tèmi báyìí tẹ́ bá máa wá gbọ́ ẹni sùúrù aláwọ̀kọ́ ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ ó ní wípé Quran kì í ṣe ìwé téèyàn máa ń lọ yọ àyà kan lága téèyàn ó wà sọ pé àyà yìí o bó ṣe rí yìí ohun tí Quran tó dálé lórí nìyẹn ṣé rí irú àyà tẹ́ mú wáyìí mo lè fún yín ní irú ẹ̀ mẹ́rin míì nínú Quran bó ṣe rí gẹ́lẹ́ yìí ẹ wá ní sùúrù ẹ má interrupt mi ẹ jọ̀ọ́ tí n bá wá fún yín ní mẹ́rẹ̀ẹ̀rin irú ẹ̀ tó rí bẹ́ẹ̀ màá wá fún yín ní bíi 9 míì tó ṣe kíni tó ṣàlàyé àwọn nǹkan yìí ṣe ti ń gbọ́ so tẹ bá ti gbọ́ àlàyé yẹn yé. àwọn èyí tó ṣàlàyé ẹ̀ wáyé tó jẹ́ sí pé àwọn eléyìí ò ṣàlàyé yẹn. ó ti ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ ẹ jẹ́ fún yín lápẹẹrẹ. farabalẹ̀ ẹgbọ́ mi yé kẹ́ tó tẹ̀síwájú ẹ má ti mú kó àwọn kìnnìkan wá ẹgbọ́ mi yé dáadáa kẹ́ tó mú wa ẹ sọ wípé tẹ bá mú eléyìí wá mo ní àwọn pọ́ìntì mi mo ní àwọn ibìkan tí mo sì fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tẹ̀sí sọ látẹ̀kan tí mo kàn ṣe ń wò yìí tọ̀ ẹ sọ pé tẹ bá mú fásì wá ẹ mú ẹ ní àwọn míì tó pọ̀ dáadáa tẹ máa mú wá ẹ wá ní ẹ láwọn míì tó àwọn eléyìí support àwa ó support nǹkan táwa ń sọ ẹ wá ní àwọn fásì ẹ ṣe sùúrù ẹ ṣe ó support nǹkan táwa ń sọ fi zahir right. okay mashallah. according to you so nínú appearance ẹ kíkà rẹ straightforward so ó support wa ẹ láwọn míì tó yẹ pé ó support ẹ̀yin náà fi zahir nínú appearance ẹ you understand so àkọ́kọ́ ẹ ṣe kọ́rọ̀ lè clear for argument sake ẹ play tẹ̀kí farabalẹ̀ for argument sake bí mo ṣe sọ tọ̀dọ̀ tèmi mo ṣe sọ tọ̀dọ̀ tèmi náà so these verses àwọn verses yìí wọ́n support claim tiwa nínú appearance wọn so àwọn verses tẹ́yìn náà sọ wọ́n support claim wa nínú appearance tiwọn náà so àkọ́kọ́ is that not contradiction so alákọ̀ọ́ nìyẹn ẹlẹ́kejì wáyé tó jẹ́ sí wípé àwa là mọ̀ kí nítorí pé àwọn tọ̀dọ̀ tí yẹn àwọn ló ń tú eléyìí wáyé tó ṣe jẹ́ sí pé tọ̀dọ̀ tiwa ló ń tú yẹn. okay very good so first thing ni wípé it is not contradiction ṣe eré ìtẹ̀ka yìí ó support àwa kò sí tí ó against wa nínú ẹ̀ ṣe ń gbọ́ mi reason tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ẹni sọ̀rọ̀ reason tí mo ṣe sọ bẹ́ẹ̀ sheriff zohir wípé okay kéèyàn kan dé kó dúró and kó ṣí lákọ̀ọ́kọ́ kó rí báyìí ń sìn yes ẹ máa feel tẹ̀ ṣe ń feel yìí it is very understandable no problem however ṣe ráwọn verse yìí ó ní àwọn sábàbù nuzul ó láwọn reasons tó fi wá àkọ́kọ́ nìyẹn then àwọn reasons yẹn ó wà exclusive to a particular situation tó ṣẹlẹ̀ a particular. àwọn tọ̀dọ̀ tí ń tẹ̀ sọ yẹn àwọn ò ní sábàbù nuzul àbí ẹ má wọlé àwọn tí ń sọ yẹn mo ń bèrè ẹjẹ ká máa ṣe ẹ̀ẹ̀kan ní máa sọ̀rọ̀ dálẹ̀ bíbà yẹn ṣe sùúrù àwọn tọ̀dọ̀ tí yẹn ṣe ní tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ máa apply nǹkan tẹ́ ń sọ sáwọn verses tiwa sí àwọn verses ti yín àwọn verses ti yẹn sáwọn ní ẹ balabalẹ̀ sáwọn ní sábàbù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà ẹ má continue ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kẹ́ continue káwọn èèyàn gbọ́ nǹkan tí mo sọ so àwọn sábà sí àwọn verses yẹn sáwọn náà ní sábàbù nùzúl tiwọn ọ̀nà sábà tẹ́sí pé wọ́n sọ̀kalẹ̀ fún specifically ṣé sábàbù gbogbo verse náà ní sábàbù nùzúl lókè ṣé sábàbù nùzúl táwọn yẹn náà àwọn ní orí ti sábàbù nùzúl yẹn nìkan náà ni kò mọ ká má gbé síbòmí so kílé tẹ̀sí sọ yẹn níbi àwọn tìyẹn náà so ẹ jẹ́ ká gbọ́ ẹ tẹ̀síwájú kẹ́ ṣàlàyé ẹ fáwọn yẹn. okay very good tó bá sọ wípé sábàbù nùzúl fáwọn tí wọn bá gbọ́ yé ohun tó ń túmọ̀ sí òun ni wípé ìdí tí sísọ̀kalẹ̀ àyà fi wá sáyé fáwọn tí wọn bá gbọ́ yé àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun wá ni wípé àwọn verses yìí Quran ni àpèwé yìí ọlọ́run ọba ní Quran ní Arabiyyan ghayra dhi iwajin wípé ìwé tí ò ní kọ́nu kọ́họ ni ìwé tí ò ṣe kíni tí ò takora wọn ni téèyàn ò bá ti wá mọ kí ló fà á tí a fi sọ pé bẹ́ẹ̀ ni nísìn kó wá mọ ìgbà tá a bá sọ bẹ́ẹ̀ kọ́ kí ló fà á tá a fi sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹnìyàn á rò pé táìmù tá a sọ bẹ́ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni títí láíláí ni ẹnìyàn á rò pé táìmù tá a fi sọ pé bẹ́ẹ̀ kọ́ títí láíláí ni ẹ get so ìyẹn ni ká kọ́kọ́ gbọ́ yé tá a bá wá gbọ́ yẹn yé ṣe rí gbogbo áyà tẹ mú jáde yìí àkọ́kọ́ tẹ́ ẹ máa mọ̀ ó ní wípé áyà yìí Madina ni wọ́n ti sọ kalẹ̀ Madina tí wọ́n ti sọ kalẹ̀ yàtọ̀ sí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ olórí ẹ̀sìn wọ́n jẹ́ olórí ìlú ní Madina nínú wípé kéèyàn sì jẹ́ olórí ìlú òun ni wípé kó ṣe total governance àti mùsùlùmí àti kèfèrí àti yahudi àti nasọ́rọ̀ àti everything so gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwọn context tó ti bá Islam. ọmọdún tó fi jẹ́ olórí gbogbo. kí lẹ sọ báyẹn torí mo ń dolórí ni.
mo láìkí gbólóhùn tẹ́ lò yìí wípé ó ń pààyàn kiri èmi wá ń sọ fún yín pé gbólóhùn tẹ́ lò yìí Quran chapter 22 verse 40 Ọlọ́run ọba ní àfúngbàláyè. ẹ ṣe sùúrù question tí olówó kò bí yẹn ẹ̀dá wọn ní àwọn wo ló ní ìlú Medina kí Muhammadu tó débẹ̀ ẹni Muhammadu ló lórí Medina olórí ìlú ṣé Muhammadu ló ní ìlú Medina ni. Muhammad kọ́ ló ní ìlú Medina kó tó débẹ̀. báwo ló wá ṣe ju lórí. very good ìgbà tí òjíṣẹ́ ńlá Muhammad dé Medina sallallahu alaihi wasallam ṣe rí ṣáà lè sọ̀rọ̀ yìí láì tàbùkù ẹnìkankan ká lè gbọ́ra wáyé because tẹ́ bá fẹ́ ṣe yẹ̀yẹ́ èmi náà lè fi a lot of. kò sí kò jalè ní tí wọ́n parọ́ kò jalè ní. mo ti mọ ọ̀pọ̀lọpọ̀ ní ti ṣì ká ó ti kó dọ̀tí sí ọ̀pọ̀lọpọ̀ yín ní. gbogbo ilé ẹ̀ka lẹ́ ọ̀ ẹ̀ka lẹ́. ẹ má jẹ́ ká ṣàbòsí fúnra wa tá a bá fẹ́ sọ̀rọ̀ directly ẹ jẹ́ ká sọ láì bu ẹnìkankan ṣe ti gbọ́. ẹ̀kọ́ lẹ̀ ń kọ́. èmi ò bu tọ́jú yóò jalè ní. kò jalè. ẹ̀yin amadé bẹ́ẹ̀ yá yanjú bí tẹ́wà inú. kò jalè so ààyè tá kọ́kọ́ wà yìí ohun tó simple ni wípé tí èèyàn bá jẹ́ adarí ìlú tí ó bá rí pé ẹnìkan fẹ́ commit treason. bó ṣe jẹ́ adarí Mọ̀dínà. bó ṣe jẹ́ adarí ìlú ẹ farabalẹ̀ Mọ̀dínà láwọn olórí ṣáájú kan tó dé àbí and tẹ́ bá mọ bí ọ̀rọ̀ power ṣe máa ń wà ní ìgbà náà lọ́hùn ní ilẹ̀ Mẹ́kà tí wọ́n bí ànábì sàsálàm sí kó tó lọ sí ilẹ̀ Mọ̀dínà kì í ṣàṣe olórí ìlú Mẹ́kà nígbà yẹn àbí kì í ṣe olórí ìlú ìgbà tó sì lọ tó di wípé wọ́n fúnra mọ́ fún odidi ọdún 13 tẹ́ ẹ̀ fẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ torí pé n tẹ́ fẹ́ káwọn èèyàn gbọ́ òní wípé. ẹni sùúrù ẹni yìí àwọn òun fẹ́ yàn kó máa parọ́ bíbá ẹni wọ́n fún gun fọ́dún 13 ẹ mẹ́rin ẹ̀ jáde kí gbogbo wájọ ká. Quran chapter 22 verse 40 mo ti pè é rí ẹ̀ látẹ̀ ẹ̀kọ́ tẹ̀ sí ìdáhùn tábà yín gbé jáde ni ọdún 13 tẹ̀sán yẹn a máa bá yín gbé jáde bàtà tó gbé jáde níbí báyìí ṣé Allah ní kọ́kọ́ ẹni tó fi Islam lé àbíkó sọ kalẹ̀ fún yín láti tó sọ́kọ́ ti Kùránì. Allah ò sọ pé kí wọ́n pa ẹni tó fi Islam lẹ̀. ẹni sùúrù ẹ má ṣe ìyọnu mọ́ ẹ jẹ́ nsọ́n tálà sọ ẹ má tètè tó sọ̀rọ̀ yẹ kọ́ ẹ fún wọn láti sùn. ọmọ fẹ́ gbé nǹkan kan wá ẹ jẹ́ nsọ́n tálà sọ. a máa lọ bí Kùránì tẹ́fẹ́ lọ yẹn ká fún yín láti tó sọ́pọ̀ tì bí báyìí ká wá lọ bí tẹ́fẹ́ lọ ẹ ṣe. sẹ́rí àtẹ̀yìn àfẹ́ àròyé ọdún 13 yẹn kẹfẹ́ ràn wá. ẹni sùúrù sẹ́rí àdìsí tẹ́fẹ́ mú wa. níbi lẹ́kàn máa rojọ́ àwòfẹ́ yẹn. àti Kùránì tẹ́fẹ́ mú wa àtàdìsí tẹ́fẹ́ mú wa mo sọ fún yín pé mo lè mú wa fún yín kẹ́ tó dé sẹ́rí gbogbo ilé ẹ mọ̀ bá jàlá jìnnà. ẹ̀ka kìíní ìyàwó níbi bá à ń fẹ́ jọ wẹ́wẹ́ ẹ̀kan ṣé àwọn alákan wọn òwe ìnáwó akọ náà ṣe bá ok very good kò ń ṣẹ̀yìn lẹ́kọ́ bọ̀ irú yín làwọn tán kọ́. so irú àwọn àwọn tó ń kọ Kùránì. irú yín làwọn tán kọ́ a lot of nǹkan tí ṣe mọ̀ pé kò ń ṣe. àbú ìra tó kọ Kùránì ó bá nọbí lù gbà ní. àkànbí ọmọ báyìí wọn máa ń ta sílẹ̀ wọn tọba ẹ bá ti fẹ́ dìvẹ́ntẹ́ ní láti máa sọ pé irú wa ló kọ Kùránì kan àbá dis àwọn èèyàn bẹ́ẹ̀ máa ń ta sílẹ̀ wọn ẹ yẹ kó lọ máa ta ìwé ta fún yín kò sí ìkan ta kọ nínú Kùránì àdís ó ṣe wá ní pé irú wa ló kọ. ẹ bá mo fẹ́ dìvẹ́ntẹ́ ní irú wa ló kọ. Ó dùn mí tí màá yìí ti bọ́lẹ̀ mo fẹ́ bí láwọn questions kan ní kókó máa dáhùn yes or no yes or no. most of our people yìí ṣe rí kíní yìí wọ́n ti brainwash wọn gan olówó èkó wọ́n ti brainwash àwọn èèyàn gan o. both Christianity and Islam my god ọmọ. okay. ẹ kálẹ̀ o mo kí gbogbo ilé omi ò kí ṣe muslim o èmi kàn fẹ́ mú àbá wa mo fẹ́ mú àbá wa lásán ni ṣé ẹ gbọ́ mi sà. báwo lẹ ní fún wa. kò nílò kẹ́ remove anybody now. remove fún yín ẹni sùúrù ẹnìkan nìyí sọ̀rọ̀ náà. ok. nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé èmi wòye pé ètò tá à ń ṣe ètò tó wà òkè fún ọmọ Yorùbá ni pé èmi wòye pé ta bá lè rí babaláwo kan tó yẹ pé ó mọ Ifá dáadáa torí lóòótọ́ ẹ̀gbọ́n mi kan wà tó jẹ́ babaláwo. àṣẹ babaláwo ń bì. ọ̀hún tó ti máa ń ṣe ọmọ yẹn wà lọ́tọ̀ so atmosphere yẹn kò tẹ́ bá wá bíbà nǹkan tá a bá ń ṣe ń bí òun ni kẹ́ dúró lé so so ẹni tá a bá rí muslim tó fẹ́ dìvẹ́ǹdì kìíní. ok ṣé a lè ẹni sùn mi ò bí a muslim ni a bá rí muslim tó fẹ́ dìvẹ́ǹdì nǹkan yìí Muhammadu ni wọ́n ló kọ́ aládẹ ló kọ́ aláàlú sọ̀rọ̀ so fún ẹ̀rí kò ń ṣe ẹjọ́ kan ìlànà máa mú wá tẹ́yìn mo sọ fún yín lẹ́ẹ̀kan pé tẹ́ bá fẹ́ rí sí most especially ẹni sùn súnà lè ní sáì mo lè gbé sáì Buhari wá sáì ṣé gbogbo tẹ́ ń sọ yìí ṣé gbogbo tẹ́ ń sọ wọ́n bẹ́ẹ̀ tí wọ́n sọ nǹkan náà yìí so ẹ máa gbọ́ tẹ́ bá fẹ́ ka kínní ẹ lè tẹ̀sọ́ tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ ẹ lè dákẹ́ kẹlòmí wà. ẹ jẹ́ kí n kà man badala dinahu fakutulu ẹni tó bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀ kan pa àbí ṣé bí n tẹ́ fẹ́ kí n kà nìyẹn ok. òkùnkùn Islam ni. ṣé mo wá lè ṣàlàyé ẹ̀ ní sùúrù ṣé mo lè ṣàlàyé ẹ̀. ẹgbẹ́ òkùnkùn ní Islam ni wọ́n fi lẹ́ni tó bá fi Islam kì í ṣe ẹgbẹ́ òkùnkùn. so wáyé tó fi lẹ́ni tó bá fi lẹ́ni pa ṣẹ́gbẹ́ òkùnkùn ni. ẹ kọ́kọ́ ní sùúrù. sọ ìbùkárí béèrè fún àyà tẹ kà yìí tẹ bá ṣe mùsùlùmí ẹ̀sùn tó ń bì báyìí
aláàbí kúlù akọ pàlápàdé múra sọ òdodo bó tilẹ̀ kókòrò tó náà kì í ṣe mùsùlùmí èèyàn kó wá ka nǹkan yẹn sí yín létí pé nǹkan kan bẹ wọn nítàn ọba ṣe nǹkan yẹn mọ́ tán kúrò nínú rẹ̀ ìdájọ́ nǹkan yẹn ni pé kán pa kí lẹ máa sọ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. ok nínú ìròrí yín gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ nínú ìròrí títí ni mò ń sọ kí ló dé tẹ̀fẹ̀ kí n sọ̀rọ̀ èmi ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ni mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ni kí àwọn èèyàn sọ̀rọ̀ kò ní jẹ́ kí ẹ̀yin náà ní kí èmi ni mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín náà. ó yẹ gbọ́ mi òfin pé tán bá pààrọ̀ ẹ̀sìn kí wọ́n pààyàn kò ń ṣe òfin Islam àkọ́kọ́ nìyẹn Quran ju hadith lọ ẹ̀kejì nìyẹn tèmi bá fún yín ní Quran. ta ló kọ Quran. Ọlọ́run ló sọ ta ló kọ hadith. ẹni tó kọ hadith àwọn èèyàn lẹ́yìn 100 ọdún. ta ló kọ Quran. ni wọ́n kọ hadith jọ. ta ló kọ Quran. ẹni tó kọ Quran. ta ló sọ Quran kalẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ béèrè. ta ló kọ Quran. àwọn sọ̀hábà ànábì ni wọ́n ń kọ Quran gbàtọ̀ Ọlọ́run sọ Quran. ta ló kọ hadith. Abu Hurairah ò ṣe sàbí ànábì. Abu Hurairah ò fi gègé kankan kọ hadith rí wọ́n máa ń gba Abu Hurairah sí ọba ànábì ló gbà ní. wọ́n máa ń gba ní wọ́n jọ lù gbà ní wọ́n jọ lù gbà ní. sábúrò rẹ̀ mọ̀ ọ́kẹ́ mọ̀ká. ó mọ ànábì. ó ṣe kó ní ìlànà mọ̀ká. ẹni yóò kì í ṣe muslim ẹ fẹ́ nìyí. Abu Hurairah mọ ànábì wọ́n jọ lù gbà ní. wọ́n tàbí sẹ́yìn. ẹni yóò kì í ṣe muslim ò ní sọ pé gbogbo tẹ́lẹ̀ ní sọ àdìsí kò sí gbogbo wọn tó gba Kùránì wa náà tó gba àdìsí wa. ok ṣé mo lè ṣàlàyé ẹ̀ fún yín ó ní fídíò kan tí mo post ẹ bá ní díẹ̀ kálẹ̀. níwà nù yín náà tán lè ṣàlàyé fún yín. ms tẹ̀sí fóònù mi gbé wa àfa àtẹnu ẹ̀ wọ́sẹ̀ gbé ìṣàráfà dín òun náà dẹ́jẹ́ sọ̀rọ̀ ẹ̀ pé ó ní gbogbo wọn tó gba àdìsí wa náà ló gba Kùránì wa. wọ́n ṣe gba Kùránì wa ọ̀tọ̀ tó dọ́wọ́ ẹ̀ ní púrùtù yìí tí wọ́n wá sọ tẹ̀wọ́n máa sọ láti ní ẹni fún ẹni fẹ́ kó parọ́ fún ìtọ́sán bíbá. àwọn tó gba àdìsí náà ló gba Kùránì wa so kò sí ìrọ̀lẹ́ sọ. ẹ máa ní Abu Hurairah kí Abu Hurairah kò ṣe pé nígbà náà bí ikú. ìgbà tẹ́ mọ̀ báyìí ní kẹlẹ́ fẹ́ sọ̀rọ̀ kí lẹ jẹ́ kí èèyàn wọlé sí. ó mọ ànábì dáadáa wọ́n tó jáde tó ń gbé yín wọlé tẹ́lẹ̀ kò yẹ kó bíríìlì kó mú yín wá sókè ìgbé nìmọ̀ náà ẹ ti parọ́ sóò mi ìmọ̀ tó ń gbé yín wá mọ́ ẹ lè máa parọ́ tó ràn báyìí nínú ẹ̀sìn yín náà. lórí kan mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ms so bóyá ká wòye sí kinní yẹn so tá a bá ti ń sọ àwọn aspect méjì ní Quran àwọn ẹgún ẹrún wọn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lèyí tó yẹ sí pé kò sí ọlọ́pọlọ pípé tí wọ́n máa kà fún tó máa gbọ́ tí kò ní rò pé kinní yìí aburú ni o so bákan náà ni àwọn verses kan wà tó yẹ sí pé ẹ̀tàn ló wà ń bẹ̀ tó fi ń tan àwọn èèyàn tó fi ń dàrú máa yàn lójú wípé Islam kò rí bá a ṣe ń sọ ṣe ọ̀nà sàn so irú ẹ̀ ni fásitì gà yẹn ló mú wa pé àwọn tí wọ́n gbàgbọ́ lẹ́yìn náà tó tún wá ṣe kèfèrí lẹ́yìn náà tó tún gbàgbọ́ ibẹ̀ ni mo kọ́kọ́ fẹ́ fún un mọ́ lẹ́ẹ̀kan mo fẹ́ dá alákẹ́ níbẹ̀ yẹn. ìròyìn báàsì yẹn nínú báàsì yẹn gan Allah lóhùn ní dáríjì wọn ló tún sọ. ẹ̀bẹ̀ ni wọ́n ní dáríjì wọn báàsì yẹn kẹlẹ̀ mọ́ báàsì tó ń sọ yẹn ó ní tọ́tún gbà Islam tọ́tún ṣáà ìgbàgbọ́ tọ́tún ṣáà ìgbàgbọ́ ó lóhùn ní ẹ̀fà dáríjì wọn ẹni tá alábàdé dáríjì kí ni ìjìyà bí a kò jóná ọ̀pá wà lẹ́wọ̀n ń sọ náà ẹni dẹ́sẹ̀ pé àwọn tó ń bá sọ̀rọ̀ àwọn púrútù lè ké oyin. so nǹkan tí mo ẹ ṣe wọn olówó èkó so nǹkan tí mo sọ nìyẹn pé irú àwọn verses báyẹn ká máa mú wa ká máa treat ẹ bó jẹ́ hadith kan tàbí verse kan tó bá rí báyẹn ká máa treat ẹ fáwọn èèyàn wa ká máa mọ̀.